Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Ká máa kíra wa kú àbọ̀, a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta, a kú bójú ọjọ́ ṣe rí níbi gbogbo. Ká máa kíra wa bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ má bá wa share ètò yìí. Ká máa sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba tó dáyé tó dọ̀run, tó dá èmi àti yín sí di ọjọ́ òní. A tún ń bẹ̀ wá kó já ní àjọṣepẹ́, ká sì ní ẹ̀mí gúngùn láyé. Òní ọjọ́ ayọ̀ ló jẹ́ fún èmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ìtàn Yorùbá kárí ayé. Àwọn tí wọ́n ti ń bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́, àtàwọn tí wọ́n darapọ̀ mọ́ wa. Torí mo rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn, àwọn tó láwọn ti wà pẹ̀lú wa láti 2014, ọdún 11, àwọn tó ti wà pẹ̀lú wa láti 2010, ọdún 15, àwọn tí ń darapọ̀ mọ́ wa ní ọdún yìí. Gbogbo kọ́mẹ́ǹtì wa náà ni mo rí. Àtẹni tó darapọ̀ mọ́ wa tipẹ́, àtẹni tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa, mo dúpẹ́ gidi gan ni, torí pé láìsí igi lẹ́yìn ọgbà, wíwó ní wó. Ẹ̀yin náà ní ìtàn, ẹ̀yin náà ní Yorùbá, ẹ̀yin la fi ń sọlá, ẹ̀yin ni ẹ má bínú, àwọn náà ni mo dọ́gbọ́n sí. Ẹ̀yin ni a fi ń ṣe ẹ̀yẹ, ẹ̀yin ni a fi ń ṣe ọ̀pá ìtẹ̀lẹ̀, ẹ̀yin náà la sì fi ń ṣe fìtílà tá a fi ń ríran. Ẹ̀yin náà tún ní igi ní ẹ̀yìn ọgbà wa, torí pé bí ò bá sí igi lẹ́yìn ọgbà, wíwó ní wó. Mo dúpẹ́ ìtàn Yorùbá pé ọdún 15 gẹ́rẹ́gẹ́ lónìí, ọjọ́ 10 oṣù 10 ọdún 2025. Mo rò pé ọjọ́ 10 oṣù 10 ọdún 2010 iná ni a bẹ̀rẹ̀ ńgbà náà bí eré, tá ti ẹ̀ mọ̀ pé ó lè débi tí ó dé lónìí. A kàn bẹ̀rẹ̀ ni pé kákan máa sí ìjì ń sílẹ̀kùn ilẹ̀, torí àwọn náà apá ibi tí mo lò yìí, àwọn náà yìí ó wọ̀ mí lójú. Àwọn náà yìí iná kan náà ni ó máa ń mú orú jù. Àwa dúpẹ́, eré làwa pè ńgbà tí a bẹ̀rẹ̀. A mọ̀ pé Ọlọ́run lè bá wa sọ di iṣẹ́. A mọ̀ pé Ọlọ́run lè sọ di iṣẹ́ rárá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́, alátìlẹ́yìn, ọ̀rẹ́, ẹbí, ojúlùmọ̀ tó bá ti joyè. Mo dúpẹ́ gidi gan, torí tí Ọlọ́run bá fi ìbùkún sí iṣẹ́ ẹ̀dá, yóò dàbí idán. Èyí ó rò pé mímọ̀ sí òun ni pé ìtàn náà mo mọ̀tàn lóòótọ́. Bẹ́ẹ̀ sì ni, kì í ṣe pé a mọ̀tàn, ó wọ Ọlọ́run ọba ni. Àìmọye èèyàn tó ń bẹ ńlẹ̀ Yorùbá tí wọ́n mọ̀ ju àwa lọ, tí wọ́n sì lè ṣe ju àwa lọ. Ṣùgbọ́n Ọlọ́run ní pé tá bá ń sọ̀rọ̀ nípa adé ìtàn, èmi lọ́lọ́run fún. Kì í dẹ̀ ṣe bí màá ṣe tèmi náà bí kò ṣe ti ẹ̀yin alátìlẹ́yìn wa. Mo dúpẹ́ gidi gan ni, torí kí ẹ̀gà tá a sun kó tó pọ́n yẹ́ ròrò ojú rí. Sí lọ́jọ́ rírí jẹ, ọjọ́ àìrí jẹ, ọjọ́ kẹrẹ́ fèbí sùn ní ló pọ̀. Ọjọ́ tá gbé ẹrù, tá kọrí ọ̀nà, tá wá gan ọmọ ibi tá ń lọ, tá sì mọ ibi tá ń lọ, àwọn tá fẹ́ lọ bá ibi tá ń lọ. Pọ̀lọpọ̀ a máa dúpẹ́ fún Ọlọ́run lónìí, torí tí èèyàn bá ronú ibi tí èèyàn ti bẹ̀rẹ̀, omi ojú ó gbọ̀nyàn. Ṣùgbọ́n tí n bá tún wá wò àwọn tó ju àwa lọ, màá wò pé kí lójú ti wá rí, káwọ̀ máa dúpẹ́ pé àwa ń fi ẹran jẹ̀kọ ni. Àwọn bàbá wa Ọlálọmí Àmọ̀lé ń bẹ láyé, àwọn wọn lè ròyìn, pẹ̀lú àwọn bàbá Ṣẹ́gun Dúródọlá. Àwọn bàbá wa Ìyẹ̀rú Ọ̀kíngbóyèga Lawal, mo sí fìlà fún ọba pèdèpèdè. Bàbá mi ni Gbóyèga Lawal, Ìrèfín ni bàbá. Òkè Adó ni Laji Abbas. Àwọn wọn lè ròyìn tó ju wọn rí.
èmi tiẹ̀ pé máa kọ́kọ́ máa sọ̀rọ̀ lójú pé sọ̀rọ̀ tí máa kọ́kọ́ rí bàbá wa Gbóyèga Lawal náà ni torí wọ́n ní ọ̀rẹ́ kan a máa ń pè bàbá yẹn ní Arówóduyè àwọn ń lo ṣọ́ọ̀pù ọ̀dọ̀ wa wọ́n máa ń play sound studio ní sound studio ni wọ́n ẹ ti máa yé sound studio kó tó di DJ lónìí so ọmọ wa bá wọn gbà yẹn lèmi ṣe mọ̀ wọ́n sì tó fẹ́ àǹtí mi kan àǹtí Ìdáyà so tó jẹ́ kí n mọ bàbá Gbóyèga Lawal ni pé màá kọ́ máa sọ̀rọ̀ táwọn ọ̀gán tiẹ̀ wá mọ̀ pé ojú pàna bẹ̀ láàmú orílẹ̀ téèyàn bá tún wá lọ sọ́dọ̀ bàbá mi náà Kọ́lá Olóòtú ọmọ Àdábá níjà Mágàjílé Adésún Lójé Ògòsù Níyemẹtu táwọn náà bá tó ròyìn tójú tiwọn náà rí àwa yóò tún máa dúpẹ́ náà ni torí ńgbà tí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lé làwọn bàbá yìí ni wọ́n dáyà kọ́ àwọn ni wọ́n wá rọ́ fáwa tá a wà lónìí bàbá Gbóyèga Lawal ròyìn jọ tí wọ́n lọ da àwọn oògùn nù àìmọye oògùn tó pé bí ọkọ̀ pickup wọ́n fi lọ ru oògùn dànù torí pé ńgbà náà àbí wọ́n sọ yìí tí wọ́n mú wọn lóhùn tọpẹ́lọpẹ́ Dr. Síkírù Àyìndé Barrister ọmọ Agbájélọlá dẹ̀dẹ̀ ẹ̀gbọ́n lọ́gbà wọn lẹ̀ bó ṣe rí nu ìlọ́wọ́ adìpọ́n kálukú ń sọ̀rọ̀ nísìn lórí social media kálukú ń sọ̀rọ̀ sí gbogbo àwa yìí náà ń sọ̀rọ̀ ta làwa ń wájú àwọn àgbàlagbà ọ̀rọ̀ kí làwa fẹ́ sọ níwájú àwọn bàbá ọlọ́rọ̀ ó wá lọ bẹ́ẹ̀ láwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ rẹpẹtẹ làwa fi ń dúpẹ́ kí la dúpẹ́ ta tún ń dùn ní wípé àwọn kan náà ti wá ń wà táwọn kan bá wá pè wá bàbá o ẹ̀yin ni mẹ́ńtọ̀ mi ẹ̀yin làwọn kọ́sì máa tọ́ gba àwa yìí náà àwa kékeré yìí náà àwa yìí tá àwa yìí níbo làwa tí ì dé ọ̀rọ̀ wo làwa tí ì sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé ojú rí tó inú páǹṣẹ́wádìí nípa àtàn náà ara ọkọ̀ ọjọ́ kọkànlá tó pọ́jọ́ mọ́kànlá tá ara ọkọ̀ ló parẹ́ káwa náà rí jàǹbá ọkọ̀ ẹ̀ náà bó sì lé ńgbà náà tọ́lọ́ ń kó wáyọ á pé mo gbé ọmọ sẹ́gbẹ̀ẹ́ ńjọ́ náà ni nítawọn ìkọlà àbá máa wí mọ́tò tó gbókìtì lẹ́ẹ̀mẹ́ta èmi tẹ̀ tó ń sọ fáwọn èèyàn pé ìjọ yẹn pé mọ́tò fẹ́ tàkìtì mò ń yíwọ́ àwọn tó wá lọ wo mọ́tò gbàdán ti gbé mi lọ sí hospital tí wọ́n lọ wo mọ́tò wọn ni mọ́tò wọ́n wo lòún yí àṣebẹ́mi ṣe rí tí gbó ń pòyì àṣẹ mọ́tò ní ń pòyì ọlọ́mọ tóbi o mọ́tò tó ti wọgbó lọ mo tún wá fẹ́ lọ jáde padà ọlọ́run ló ní kí òkè kan wà mọ́ wá ní mọ́tò la orí mọ́ ibẹ̀ yẹn kìí ṣe òkè gíga ẹ̀ mọ̀ kí mọ́tò ti já sínú igbó kó wá máa lọ kó tún wá fẹ́ lọ jáde padà bẹ́ẹ̀ wá ga sókè ìní bóyá àbá tún lọ kó bá mọ́tò míì níjọ́ náà lọ àmọ́ lọ́n kó wáyọ so mélòó ṣùgbọ́n bí a bá ṣe ń sọ kíkorò a gbọ́dọ̀ sọ dúndùn ọbẹ̀ náà ni ẹ̀yin tó lọ́n kó tì mí tó ṣe pé ẹ̀yin ni ìtàn tẹ́ ìjójó tì wá ẹ̀yin lẹ́ ń dọ́ aṣọ ọrùn wa dúndùn ọbẹ̀ nu ẹ̀yin lẹ́ jókòó dùn fún wa ọ̀pọ̀lọpọ̀ ní àárẹ̀ òpìtàn ojú rẹ̀ mọ̀ tí ń dán ọpẹ́lọpẹ́ kámẹ́rà ni ẹ̀ mọ̀ gbogbo àwọn kíní kámẹ́rà tí ẹ ti ń ṣe ọ̀rẹ́ mi ẹni ọ̀wọ̀ ní Ilé Ifẹ̀ mo gbọ́ rárá kìí ṣe kámẹ́rà àárẹ̀ òpin tójú rẹ̀ ti ń dán ni ọlọ́run ọlá àwọn alátìlẹyìn wa ni torí wípé ayé ò rí ni nígbà sùn gẹ̀dẹ̀ jẹ́ o ayé ò rí ni nígbà sùn gẹ̀dẹ̀ jẹ́ ìgbà fẹ̀gúsí ṣe náà mọ̀ láráyé ń rí ayé ò rí ni nígbà sùn gẹ̀dẹ̀ jẹ́ bí ṣe máa ń rí nù nígbà bá ń ṣe wàhálà tá à ń lá kàkàkàkàkàkàkà ayé ìríyàn àmọ́ ń gbọ́ bá wá tá a bá já náà tán ayé ò rí ni ìgbà ló ní làárọ̀ wà pọ̀ ẹlòmíì fẹ́ dàbí tiẹ̀ ṣùgbọ́n tí wọn ò lè dà bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ ló ṣe é bẹ́wọ̀ bíi ti tàn kọ́ mo máa ń sọ fáwọn èèyàn bíi ti ìtàn kọ́ gbogbo iṣẹ́ ló ṣe é bẹ́wọ̀ bíi ti tàn kọ́ tẹ́yìn bá jáde ní ìṣètò bá ń pàtàn tí kàn ń pa lọ ayé lè gbọ́ fóṣù kan wọ́n lè gbọ́ pátákìrẹ́ wọn gbọ́ fóṣù mẹ́fà pé kí n ti ń wí nígbà báyà ayé ò ní gbọ́ mọ́ pé torí kò ní lè rí tuntun mú wá kò sì ní lè rálàyé ṣe ìwọ tá a sì gbà lágbá òpìtàn ó lè jókòó láàrin wákàtí 2 sí wákàtí 3 tó lè sọ ìtàn
lórí yàtọ̀ sí pé ká wòwe tó sì máa mú àwọn ẹ̀rí ọ̀rọ̀ wá pẹ̀lú rẹ̀. So ìtàn ṣe téèyàn máa bẹ́ wọ̀ àfẹnitọ́lọ́run bá fi rán àfẹnitọ́ bá lọ kẹ́kọ̀ọ́ rẹ̀. Méjì ni Ọlọ́run lè fi ìtàn rán ó sì lè lọ kẹ́kọ̀ọ́ rẹ̀. Ọgbọ́n àtinúdá ilẹ̀ mi lò mọ́ la fi débi tá a dé. Ọgbọ́n àtinúdá ni. Mo dúpẹ́ gidi gan ni lọ́wọ́ lọ́balọ́ba, lọ́wọ́ gbogbo òjòyè, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Ìtàn Yorùbá wa tá a jọ bẹ̀rẹ̀ lọ́jọ́sí níbi kákàn máa kọ nǹkan sórí Facebook ni ló ti pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Yorùbá lè ní mẹ́ẹ̀ẹ́dógún, Yorùbá lè ní kẹẹ̀ẹ́dógún. Yorùbá lè wí bẹ́ẹ̀. A lè ní karùndínlógún kẹ́ẹ̀ ní Yorùbá ó fi pé. Tí wọ́n bá fẹ́ pé 16 wọ́n á wá ní ìkẹrìndínlógún. So adúpẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 years kì í sọmọdé. Ọmọ téèyàn bá bí lọ́dún kẹẹ̀ẹ́dógún sẹ́yìn ọmọ náà ìsọmọdé mọ́ lásìkò yìí. Àbẹ́ni tó wà lọ́mọ ọdún 5 ńgbà tá a bẹ̀rẹ̀ ó ti pógún ọdún. Àbẹ́ni tó wà lọ́mọ ọdún 10 ńgbà náà ẹ wo iye ọjọ́ orí tí ó ti dé. Mo fi ń dúpẹ́ gidi gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ àtìlẹ́yìn. Mo yọ̀ fún mi, mo yọ̀ fúnra mi, mo bá gbogbo wa yọ̀. Torí pé ó fẹ́ sú wa láwọn àárín kan. Ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ àwọn tó jẹ́ alátìlẹ́yìn wa náà ni òjò sú wa. Torí a ti fẹ́ wò pé ká padà ń bẹ̀. Sọ́nà ń bẹ ń bi tá à ń lọ yìí. Bóyá ká padà. Ṣùgbọ́n àwọn alátìlẹ́yìn wa ní rárá. Àwọn á dúró tì wá. Mo dúpẹ́ gidi gan ni. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a rò pá ń ṣiṣẹ́ fún mélòó nú wọn ló bá wọn dá sí pé ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́. Àwọn ọba wa ni mò ń sọ. Mélòó nú àwọn ọba wa ni ló bá wa dá sí. La fi máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe àtìlẹ́yìn ńlá fún wa. La fi máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe àtìlẹ́yìn ńlá fún wa tí wọn ò jẹ́ ó rẹ̀ wá. Tó gbé tá a bá pè wọ́n, wọ́n ń dá wa lóhùn, wọ́n sì ń fún wa ní kóríyá láwọn ọba wa. Sí bí mo ṣe lè gbàgbé gbogbo èèyàn láyé tí màá gbàgbé bàbá mi ọba Olówú Kúta, ọba Adékúnlé Oyèlúdé Màkámà Tẹ́gbósù kẹta. Mi ì lè gbàgbé bàbá torí wípé àpọ́nlé àti ìyà àti ìfẹ́ pọ̀ fún ìtàn Yorùbá. Bébí tí ẹ parọ́ ní tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa rí ni. Tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa rí ni. Gba àwọn ọba bẹ́ẹ̀ mo dúpẹ́. Tí n bá ní kí n máa tẹnu bọ̀. Bàbá wa ikú bàbá yèyé tí wọ́n ẹ̀sẹ̀ jẹ wọ́n fìfẹ́ hàn sí wa. Bàbá wa Aṣẹ́yìn wọ́n fìfẹ́ hàn sí wa. Bàbá mi Òòyè Ọwá Òòyè Òkè Mẹ̀sí wọ́n fìfẹ́ hàn sí wa. Bàbá mi Olúfọ́n wọ́n fìfẹ́ hàn sí wa. Kódà tí mọ́ bàbá mi Olúwo kó tó di pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ torí pé ẹni tí ọba bò náà Ọlọ́run mọ́ra ni. Nígbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọba tó kọ́kọ́ tẹ́wọ́ gbà wá gbàràm kábíyèsí Olúwo ni. So ká tó wá sọ bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Àwọn ọba bámbámbám ẹ má bínú àwọn tá a lè dárúkọ láwọn ọba tí wọ́n fi fẹ̀hàn sí wa tó fi dọ́dọ̀ bàbá mi Ọ̀nìrìṣà Ọ̀jájá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́balọ́ba, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo òjòyè. Tọ́dọ́dọ̀ bàbá mi ní Ọ̀tà Àwórì, mo dúpẹ́ gidi gan ni. Mo dúpẹ́ gbogbo lọ́balọ́ba lẹ̀ Yorùbá. Àmọ́yé àwọn ọba míì tó ṣe wípé wọn ò pè wá àmọ́ wọn ọba ṣùgbọ́n wọ́n ń wètò wa tí wọ́n sì ń súre fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi home and abroad ní Lẹ́ńbí àti lẹ́yìn odi. Torí pé ẹ̀yin nìgí lẹ́yìn ọgbà a sì dójú tì yín. Ìta máa sọ dúdú a máa sọ kíkorò. Irú ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn tó bá jáde ayé ìfẹ́ gbòdodo ọ̀rọ̀. Ṣùgbọ́n tí wọ́n bá wá rí gbòdodo ọ̀lẹ́ ń sọ wọn ní ṣégbà ńlọ yẹ kọ́ sọ ìwọ kọ́ lọ́wọ́ sọ̀gbà tí wọ́n ń sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ni ó jáde. A dúpẹ́ pé látìgbà tá a ti ń sọ ìtàn ọ̀hún kò sẹ́nìkan tó wá jáde tó sọ pé irọ́ ní ń pa kọ́ wá mẹ́rin gidi wá. Wọ́n lè máa sọ lápá ara wọn pé ń parọ́ ṣùgbọ́n ká wá ní pé wọ́n wá mú ẹ̀rí tó táńjíbù wá pé ní tá a fẹ́ fi takò ní o. Wọn kálukú kàn lè máa parọ́ tiẹ̀ lábẹ́lé kó jókòó kó máa parọ́. Torí pé a sọ̀tàn
torí pé káyé ó lè rí wa, káyé ó lè mọ̀ wá, káyé ó lè gbọ́ wa kọ́, àní kíntàn wọ́n má bàa parẹ́, kí lọ síwájú ó sì bá ìtàn àti àṣà wa, níta gbé ìtàn Yorùbá lé lórí nù. Mo dúpẹ́ gidi gan-an lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ káàkiri àgbáyé, káàkiri tìbútòrò àgbáyé. Ẹ̀gà tá a sun ìlọ́pọ̀ yẹn rorò rí. Mo dúpẹ́ gidi gan torí wípé bí ò bá sẹ́yìn kò lè ṣe mí. Mo rántí ìgbà tí mo ń ṣe ètò lórí rédíò káàkiri, àgbà kọ́bọ̀rì lórí rédíò kan pé wọ́n wá ń fún Lájí Abbas lówó oṣù, mi ò gbà rí. A dẹ̀ ṣètò káàkiri kó tó di pé mo ní rárá mi ẹ̀ ṣe ètò lórí rédíò mọ́. Àìmọye àwọn rédíò tó lóókọ tí wọ́n tó pè wá pé ká wá máa ṣètò, mo ní mi ò ṣètò lórí rédíò mọ́. Torí pé iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ó náyàn lówó gan-an, náyàn lówó. Ètò orí rédíò sì ní kò rí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe rò. Ọ̀pọ̀lọpọ̀ ń dálé iṣẹ́ lẹ̀, wọ́n kàn rò pé àwọn náà wá máa ṣètò. Ẹlòmíì ò tiẹ̀ tó máa sọ pé àwọn ká wá sanwó nígbà eré àtìpá bí ọmọ gbọ́ ká wá sanwó ètò lórí afẹ́fẹ́. Èmi ò mọ káràkátà pé kí n wá lọ mọ ẹ wá polówó ọjà ìtàn ni mo máa ń sọ. Ẹ rí i pé ó mọ́ mi láàdì sí yìí náà. Tí n bá ń ṣètò ẹ̀kọ́ kan ni mo máa ń lo jíngù àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn jíngù tí mo máa ń lò gan mi gbowó lọ́wọ́ àwọn èèyàn. Àwọn tó bá jẹ́ àwọn olólùfẹ́ wa ni. Ìbákẹ́ ti wo jíngù ẹlòmíì gan bẹ ó lè jẹ́ ẹ̀kan ni ó sanwó jíngù rí. Ìjọ tí n bá kẹ́tọ̀ jíngù ẹ̀ ní jẹ́ kí n lò. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀mi ṣe máa ń ṣe nìyẹn. Torí pé kì í sowó yẹn kọ́ bí kò ṣe pé ìlọsíwájú àti ìfẹ́ ń bá fìfẹ́ hàn sí wa káwa náà fìfẹ́ hàn sí òní. So ọjọ́ pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn wá ní kí n lọ wá ẹni tí ó sọ nígbọ̀ wá èmi mọ̀ kinní kan primary school mo wà tí wọ́n ti kọ́ wa ní tí wọ́n ń jẹ́ primary 6 ní wọ́n ti kọ́ wa ní tí wọ́n ń pè ní division of labour. Ìpín iṣẹ́ àbíyàtọ̀ ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi, historian mi dẹ̀ ní olùwádìí ìjìnlẹ̀ ni. Òpìtàn tèmi jẹ́ olùwádìí ìjìnlẹ̀ ni. Ẹ jẹ́ mi ọmọ lọ ṣèwádìí. Nígbà bá wá ṣèwádìí tán èmi náà ni mo fẹ́ wá narrate ẹ̀. Iṣẹ́ méjì mo fẹ́ ṣe. Èmi máa lọ ṣèwádìí, èmi ni màá narrate. Lọ́dọ̀ àwọn òyìnbó ọ̀tọ̀ lẹni tí ó lọ ṣèwádìí, ọ̀tọ̀ lẹni tí ó narrate. Èmi ni màá lọ ṣèwádìí, èmi náà ni màá tún narrate, màá tún ṣàlàyé ẹ̀. So èmi náà wá tó ní kí wọ́n lọ mọ ọwọ́ ẹni tí ó máa polówó ọjà wá lórí ètò, kí ni iṣẹ́ mákẹ́tà yín. Ẹ ti máa ń dá wàhálà alẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ. A máa ń kọ́ wọn ní tí ò yé wọn. Ìfẹ́ ti kọ́ mi láti primary 6 làwa ń kọ́ wọn. Pé no. Ẹ wo YouTube, ẹ mọye àwọn ọmọ gbogbo àwa tá à ń gbowó lórí YouTube ní Nàìjíríà lónìí Ọlọ́run ló mọye wọn. Ẹ mọye owó téèyàn ń gbà lórí YouTube. Táwa ló dé ọ́fíìsì YouTube rí. Ti YouTube ní pé ti gbé tò síbẹ̀ àwọn wọ́n bá yẹn wá polówó sórí ẹ̀. Ìta àti ń sọ fún wọn ti pẹ́ ìní YouTube ń ṣe tèmi ò tẹ̀ mọ̀ pé YouTube ń ṣerú ẹ̀. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn marketers ẹlòmíì ẹ bá dé radio station míì wọ́n ní marketer bíi 4 wọ́n tó láwọn kàǹfàṣà gbogbo ẹ̀ tí wọ́n ní síbẹ̀ náà irọ́ ni. Ibi ìṣòro tá à ń ní lórílẹ̀‐èdè inú ìyànjẹ ládẹ̀ bá débẹ̀, ìyànjẹ ńlá bá débẹ̀. Nígbà tẹ́ bá tó wá ọjà wá sórí ẹ̀ wọ́n lè ní iye báyìí ní percentage ti yín, iye báyìí ní kinní kan dáradára percentage ọ̀nà kẹ́ tó gbà ń bò mí wàhálà ni. Ṣèwáwo pé kó torí owó ṣe fún wa lówó oṣù freelance náà là ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nítòjú rí nìyẹn. Nígbà tó le ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa dúró tì wá pé ọ̀yá Lájí Abbas kó wa jọ. Mi lè gbàgbé. A bẹ̀rẹ̀ tán Yorùbá ní ẹ jẹ́ á sọ ìtàn díẹ̀ nípa bá a ṣe bẹ̀rẹ̀ tán Yorùbá àti ibi tá a bá dé. Ṣáájú ọjọ́ 10 oṣù keje ọdún 2010 ọdún 15 sẹ́yìn. Àmọ̀pá fi ìtàn Yorùbá ṣiṣẹ́. Àmọ̀pá fi ṣiṣẹ́ rárá. Àkọ́kọ́ ọmọ àfáà ni mí. Tèmi náà sì kéwú níwọ̀nba. Èèwọ̀ ni kọ́ máa fọ́ ọmọ kéwú. Bí ò tiẹ̀ ní kéwú pọ̀, ọ̀sàlè kéè tó fi máa wá nǹkan jẹ. Ó sì kéè tó fi máa kírun méjì náà ni. Èyí tó fi máa ṣẹ̀sìn tó sì fi níbẹ̀rù Ọlọ́run ókè. Èyí tó rágbọ́n ọfẹ́ ṣiṣẹ́ àfáà èyí tó fi máa wá nǹkan jẹ ókè.
ṣùgbọ́n mi ò jókòó sí àfà mo máa ń ṣe wáàsí dáadáa comparator ni mí mo mọ Bible dáadáa mo dẹ̀ máa lo Quran comparator ni mí gidi gan because kò sí ìgbà tó jẹ́ kí n like Bible ní ìtàpọ̀nù Bible gan mo fi like Bible nìyẹn wọ́n máa ń kà á so a bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ a lọ sílùú Èkó a gbé ní Mushin a gbé ní Sọ̀lọ̀ a gbé ní Abáranjẹ nílùú Èkó bàbá tó bí mi ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n nílé Lágéríge mi lọ síbẹ̀ ẹ pé ilé ẹ̀gbọ́n bàbá ẹni ilé ẹni náà ni kì í ṣe pé màá ṣẹ̀ṣẹ̀ kanlẹ̀kùn débi pé a gbé ní Ìsọ̀lọ̀ àti Mushin ni mo ti pẹ́ jù mo ní ṣọ́ọ̀pù ní Mushin tí mo sì máa ń tajà ń bẹ gbogbo náà mo máa ń kàwé ìtàn a máa sí gbogbo ẹ̀ bàbá wa Imam àgbà gbogbo Mushin bàbá wa Imam Sulaiman wọ́n mọ̀ mí dáadáa gbà mí wọ́n pè mí àjọ máa sọ̀rọ̀ àṣé bàbá yẹn ń wò pé ìwọ ọmọ yẹn ò tí ì mọ tí ń bẹ lára rẹ tí bá mi dára bàbá ṣẹ́wọ́ sí mi lókè báyìí tó máa dọ́jà bó lè wá wọ́n mọ mi mọ́lẹ̀ àjọ máa sọ̀rọ̀ ìfọjà mi lẹ́yìn lọ bá wọn ìmọ̀ sọ̀rọ̀ bó sì tẹ́tí bàbá nífẹ̀ẹ́ mi púpọ̀ ní Imam Sulaiman ìgbìngbà mi tí mi ò bá lọ sí Sọ̀lọ̀ mọ́sálásí Mushin Central Mosque ni màá sùn èmi wà ń bẹ̀ Àjùmọ̀ní Central Mosque ló ń jẹ́ àwọn náà wọ́n ní Àjùmọ̀ní Secondary School tó wà ní Dálékọ́ lexpress kí n tó cross bridge lọ sí Sọ̀lọ̀ wọ́n á máa bá mi sọ̀rọ̀ ṣe gbogbo ẹ̀ dé pé nígbà ó di 2008 mo rò pé ọdún mẹ́jọ mo lò ní bí ọdún mẹ́jọ sọ́dún méje ni mo lò ní Mushin mọ́ Ìsọ̀lọ̀ mo padà sí Ìbàdàn ń padà sí ilé jàre mo délé kò sí iṣẹ́ kò sí nǹkan kan a kàn yí mọ́ra wọn náà ni à ń yí mọ́ra wọn ṣùgbọ́n Ọlọ́run fi bàbá tó bí mi kẹ́ mi torí àáfàá ni bàbá wa àmọ́ ń gbà náà bàbá wa ti wá dàgbà torí bàbá ti ń wọ bíi 98 nígbà náà torí bàbá wa pọ̀ 100 ọdún gẹ́gẹ́ kí wọ́n tó kú gbà bàbá wa jáde láyé ní 2010 ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni kọ̀tán sẹ́mọ̀ èmi ń gbowó oúnjẹ lọ́wọ́ bàbá tó bí mi ìyàwó mi ń gbowó oúnjẹ àwọn ọmọ ń gbowó oúnjẹ àmọ́ bàbá wa máa sọ ìjọ kan bẹ tó pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nínú ilé bàbá wa bá ní fọkàn balẹ̀ ọ̀ọ́kọ̀lé ẹ̀mọ̀ èmi tí ìjọba lọ bá bàbá ìkan lára àwọn ẹ̀gbọ́n wa wá lálì mi bàbá wa ní fọkàn balẹ̀ ọ̀ọ́kọ̀lé mọ́ ògbé àsọ̀rọ̀ pé àsọ̀rọ̀ àkàrà ẹ̀ sọ̀rọ̀ léṣọ́ papọ̀ aláàtì ìjẹun bí bàbá ṣe yọ owó lápò bá fún mi ló bàbá ní fọkàn balẹ̀ o iṣẹ́ tó wá ṣe ó ṣe yànjú èmi ò tó kàkú pé àwọn bàbá ìwọ́n kàn ń fọ̀rọ̀ tútù ẹ̀mọ̀ pàgbàlagbà ìgbà tí bàbá wa kú ní 2010 rò pé January end ni February bàbá wa kú Alhaji Muideen Ajani Bello ni wọ́n wá ṣe wáàsí gan níjọ́ kẹjọ tí bàbá wa jáde láyé now mo sáà ń yí mọ́ bó ṣe di mo máa ń lè kó màá tún padà nǹkan lọ́bẹ̀ kì í ṣe gbígbé mọ́ torí mo láwọn tí mo máa ń supply ọjà fún mo máa ń supply àwọn kan ní Quran wọ́n máa ń pín fáwọn tó wà ní prison so ìgbà mi mo lè wá gbé látẹ̀kọ̀ ìgbà mi mo lè lọ gbé lóṣòdì ìgbà mi mo lè lọ gbé lọ́dọ̀ Al-Yakin ní Mushin o lè jọ́dọ̀ dáwà ní Òṣòdì ẹ bá dọ́dọ̀ dáwà ẹbí ẹ bá dọ́dọ̀ Al-Yakin ní Mushin ẹbí wọn so sáà yìí mọ́ mo sì lè wá gbé ní ọjà Bàmbàdàn nígbò di ọjọ́ keje ẹ̀mọ̀lẹ́yìn gba bàbá nǹkan tọ́ọ̀fù gan nígbò di ọjọ́ keje ọjọ́ kẹwàá oṣù keje mo ti wà lórí Facebook láti 2007 ìhùn ni pé lẹ́yìn ọdún kẹta tí mo ti wà lórí Facebook ẹni mo kírètì ìtàn Yorùbá so ọdún ló pé 18 years mo ti ń lo Facebook bọ̀ mo kírètì ìtàn Yorùbá so a kan bẹ̀rẹ̀
ayé àwọn fóònù àákàn táìpù ni nǹkan ọ̀la sọ̀tàn kékeré àwọn tá a bá lè lọ chẹ́ẹ̀kì gbogbo ìtàn lórí ìtàn Yorùbá tí mo ti post ní nǹkan bíi ọdún 15 sẹ́yìn àyè mọ̀ lórí ẹ̀ la wà tí WhatsApp dé nígbà WhatsApp dé màá jókòó mo ra kọ́ ọ́díò díẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe míìsì kínní bá ti ṣe ìtàn díẹ̀ nǹkan ló bí orin bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn Àràbàlú Òṣogbo màá fi sí i mò ń fáwọn èèyàn free láwọn ìtàn tí mò ń sọ màá fún wọn màmí ọmọ sọ̀rọ̀ èyí máa lórin yẹn ìgbà míì mo sì lè lórin míì èyí máa lọ lábẹ́nú mò ń fáwọn èèyàn láwọn ìtàn yẹn free ni mo máa ń fáwọn èèyàn free nígbà yẹn àwọn míì ọkàn ra káàdì ẹja fún yín ní káàdì ẹja ṣègbà kan ṣàwó kan kankan ẹlòmíì ní gbogbo àwọn ìtàn kábàáyé tá a ti sọ sẹ́ẹ̀tì ọdún ẹ̀ wà màá ní ó wà màá fún wọn ìyẹn la ṣe tí ọ̀rẹ́ mi kan fi pè mí láti United States of America Abíọ́dún Akéré Ọlọ́run ní bà nǹkan rẹ̀ jẹ́ ọ̀gá immigration ni ní UK báyìí ọmọ Balógun Akéré Ìtàmẹ́rin nìbàdàn náà ni ọ̀gá immigration ni ní UK ọmọ Ìbàdàn wambi ni lọ́wọ́ ajúwe ṣe Àjàlá gbàgbé orúkọ àpèjà Fúnmi Àjàlá ni ní Inspiration FM ní kí n lọ bá ń gbà náà ìjọ tá à ń sọ yìí ọjẹjọ ọdún iléyá tó gbé Better Life ló ń bẹ lọ́wọ́ that was 2016 Better Life ló ń bẹ lọ́wọ́ mi lọ́dún iléyá yẹn ọdún 9 sẹ́yìn tí ó sì ń kankan ojú rí bẹ̀tẹ̀ yẹn ọkàn dúpẹ́ torí ìyàwó fi wálẹ̀ ọmọ fi wálẹ̀ àmọ́ òròmọdì rẹ̀ ń sunkún ìyá ìgbà yẹn dáhùn fàdíẹ̀ ni àwọn ọmọ yẹn náà ni wọ́n wà ní yunifásitì lónìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta best university làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà UI Bayero and LAUTECH l'Ógbómọ̀ṣọ́ so àdúpẹ́ alhamdulilayi bó ṣe mo sáà lọ gbà mo dé bẹ́ẹ̀ ẹni tí mo bá Mr. Ṣẹ́gun Adéníjì wọ́n ní kí n lọ́wọ́ ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò wa múná alẹ́ mi ò sọ̀rọ̀ orí rédíò rẹ̀ ní ìlọ́wọ́ onígbọ̀wọ́ àṣìbẹ́ tí ẹ bá mọ̀ ni wọ́n sọ onígbọ̀wọ́ mo bá lọ ó pẹ́ kò ju bí oṣù 3 lọ kọ́ mi ìbá tó wọlé orúkọ mi ni engineer Ọláolú George láti Inspiration FM mo ti ń pè ṣé ilé bá wa ṣe program ní èmi program mo ní mo ti wá bẹ̀ yẹn rí nǹkan kan pé wọ́n ní lọ wá kíní wá wọ́n ní kí n mọ̀ wọ́rí pé kí n wá kí n mọ̀ dẹ̀ sọ pé mo ti wá rí engineer Ọláolú George wà ní ìsinmi leave ńgbà náà ó wá introduce mi sí bàbá ọmọ Ìbàdàn ní engineer Ọláolú George ó wá introduce mi sí ẹni tó jẹ́ head of engineer Inspiration FM gbà yẹn wọ́n ń lo Ọ̀ṣúntòkun ní Bódìjà bàbá Ìsíákọ̀ Lápàdé olóyè ni wọ́n lẹ́dẹ̀ báyìí ọmọ Ẹdẹ ni wọ́n bí mo ṣe lọ nù táwọn náà wá àwọn náà wá gbọ́ ètò tí mò ń ṣe tí mò ń sẹ́ndì náà ni pé gbogbo tó bá ń ṣe má torí owó ṣe nǹkan bó ṣe yẹ kó ṣe àwọn tí mò ń ṣe tí mò ń sẹ́ndì sáwọn yẹn lórí WhatsApp nígbà táwọn náà gbọ́ wọ́n wà happy gidi gan àwa ń pè nìkan ní Dr. Samuel Gbèsàbí wọ́n wà pẹ̀lú Ayéfẹ́lẹ́ báyìí ní Fresh FM ọmọ Èrúwà ní Dr. Samuel Gbèsàbí ẹnìkan tí ń bẹ táwọn náà fẹ́ wá máa sọ ìtàn lórí rédíò wọ́n ti ní ìtàn ìtàn pè ní Orísun ni wọ́n pè ẹni tó wá ń bá wọn ṣe tẹ́lẹ̀ ó ti lọ sí Peters FM ó lọ sí prógámù bẹ́ẹ̀ mo wá rò pé kó tó lọ ó wá sọ pé wọn ò lè rẹ́ni tó lè ṣe prógámù bíi òun wọ́n ṣáà ti sọ bẹ́ẹ̀ èmi ẹ̀ pé mi ò mọ̀ èmi kàn lọ nígbà tẹ́mi èkú ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò wọ́n dà pé bá àmọ̀tán ni wọ́n ń pe ẹni yẹn ṣùgbọ́n mi ò mọ̀ tó fa ìjà wọn gbà tẹ́mi wọ́n wá ní kí Gbèsàbí ó gbọ́ program eléyìí yàtọ̀ sí tẹni tí àwọn ní kọ́ wá ń bọ̀ wá ṣe o ọ̀rẹ́ tímọ́tímọ́ sì lòun àtẹni yẹn Gbèsàbí dẹ̀ ni ló wá máa ń ṣe program lọ́jọ́ Thursday ìjọba bẹ̀rẹ̀ láago 9 ló dáago 12 ló wá yọ wákàtí kan fún mi nínú ètò rẹ̀ Gbèsàbí ńgbà náà òun náà wà ní Ilé-Ifẹ̀ ó ti parí sẹ́lẹ̀ nígbà wọ́n tẹ̀ ní kí n lọ sí kí wọ́n ní lọ ṣe jíngù wá dẹ́mò lèmi lọ ṣe sí tún wọ́n tẹ̀ ní lọ sígbà tẹ́ mi ọmọ kankan pa rédíò gbà lọ èyí tí wọ́n lò pé wọ́n fi pariwo wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ètò báyìí o èmi lọ ṣe dẹ́mò ni ètò bẹ́ẹ̀ tó ṣe máa rí ni mo lọ ṣe
ìta àrí ọ lọ ṣe kọ́ àmọ́ nígbà táwọn náà wá gbọ́ ìtọ́ ya gbàsọ́nù ní mo sì ti lọ sí àwọn náà lára àwọn èèyàn wa ní inspiration náà wọ́n júwe fún mi gbà yẹn ìtọ́ ya ẹni tó wà ní studio lẹ́nu gbà tó náà rí èèmọ̀ ìjọ náà lọ́hùn ó rí i pé bí mo ṣe ń sọ kínní láì wòwe mo dẹ̀ mò ń flow lọ pẹ̀lú tàn ṣe gbogbo ẹ̀ nígbà ó parí ó bá ní ṣé ẹgbẹ́ earpiece ṣe tí ni wọ́n ń pè mí ní rárá ṣáàṣe ètò àkọ́kọ́ táwọn ọkọ̀ ṣe ní Inspiration FM nígbà yẹn gbogbo Ìbàdàn mọ̀ pé ètò kan wáyé torí lára àwọn rédíò tí wọ́n ń gbọ́ dáadáa ní Inspiration FM nígbà yẹn nìbàdàn mo sọ̀kalẹ̀ báyìí tèmi ń wò pé èmi ti palẹ̀ mọ́ pé kí n máa lọ ilé Bódìjà sí Òkè Adúlé bàá mi mo sáàdì tí dírẹ́bà hàn nù ẹ má bọ̀ mo gbọ́ láti òní ìlọ èmi ní màá gbé yín lọ ilé kò sí nínú agreement wa o ṣùgbọ́n òun náà gbọ́ ìtàn tí mo dẹ̀ fi bẹ̀rẹ̀ ńgbà yẹn ni ìtàn Ilésanmí Dòjòyè recording gan ni torí debate wáyé Ọlásùnmádé Àkànó bàbá dáadáa wọ́n ń bẹ pẹ̀lú Alhaji Oríyọmí Hamzat báyìí Ọlásùnmádé Àkànó àti bàbá dáadáa ọ̀gá wa Abdulrasaq Abdulgani Mr. GRA àti bàbá Ọlápàdé àti Mr. Ṣẹ́gun Adéníjì debate jọ wáyé wípé ẹni yóò tí sọ̀rọ̀ lórí rédíò ẹ jẹ́ kó jẹ́ recording bàbá Ọlápàdé nìkan ló ègèsè yìí pé ara ṣe bóun lọ sọ gbogbo ìta ẹjọ́ sọ bí ó ṣe sọ but gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tó tẹ̀ máa ń kọ́ àwọn èèyàn níṣẹ́ ìgbà yẹn èmi náà wò ó pé kí ni èmi kàn bọ́ bẹ́ẹ̀ ní ṣe ọ̀rọ̀ láti sọ ṣùgbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ tóun náà sì mọ tó ṣe pé dẹ̀ máa ń káwọn èèyàn níṣẹ́ tó dẹ̀ nílé ẹ̀kọ́ tó ti ń káwọn èèyàn Abdulrasaq Abdulgani Mr. GRA ó mọ ohun tó ń sọ létà lèmi mọ̀ pé ó mọ ohun tó ń sọ ṣe mọ̀ pé èmi kàn wò pé èmi rò pé bí wọ́n ń ṣe tánàdì mi ni asáàrè kọ́dọ̀ ẹ̀ Collins Tẹ́kẹ́ àti ọmọ mi Ìbùkún ó kọ àlàjẹ́wò lọmọ mi Ìbùkún ní o àwọn yẹn wọ́n wà ní production studio wa àṣe recording ní program yẹn nígbà wọ́n play program yẹn tẹ́ mo wà ní studio wàá bẹ̀rẹ̀ sí ní gbàkọ̀ ṣẹ̀mọ̀ bí èèyàn bá ń kọrin tó rìn náà odò ṣe bó ń fetí ara rẹ̀ gbọ́ èmi ṣe program tẹ́ èmi lọ ṣẹ̀mọ̀ màá wá dúpẹ́ níjọ́ kejì pé àwọn tiẹ̀ fún aláyè bí program náà ṣe rí tèmi gan tiẹ̀ rí bí program ṣe dùn mo sáà rí bí mo ṣe ń bọ̀ báyìí gbogbo station àwọn èèyàn fẹ́ rẹ̀ tó ṣe program lánàá yẹn àwọn gbogbo wọn sáà kí mi Alùbáríkà tó máa ń ṣe Mr. Adékúnlé Alùbáríkà ẹjọ́ tí wọ́n kàròyìn eré ìdárayá ní Yorùbá gbogbo àwọn yẹn àti àwọn àáfàá méjì náà ṣe program ajá náà sí gbogbo yẹn wọ́n sún because Inspiration FM family radio wọ́n pè bó ṣe rí láàrin gbogbo àgbà yẹn nìyẹn we are so happy because èmi yìí ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò online lèmi ti bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ṣùgbà mi tó pé support yẹn pọ̀ gidi gan pé so mi ò lè gbàgbé gbogbo àwọn yẹn pàápàá engineer Ọláolú George àti bàbá Ọlápàdé mi lè gbàgbé wọn tó fi mọ́ gbogbo àwọn tá a dákọ Abdulgani Abdulrasaq Mr. GRA gbọ́n náà lájọ lásìkò dáadáa báyìí tó fi dọ́lé ọ̀gá mi nínú sọ̀rọ̀sọ̀rọ̀ mi ò lẹ́nì kankan tó kọ́ mi iṣẹ́ àmọ́ ẹni tí mo gbà lọ́gàá ó ní Dr. Samuel Gbèsàbí ìgbẹ́ nìkan ló wá kọ́ mi iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹnìkan ló kọ́ mi ní ìtàn sísọ ṣùgbọ́n o gbọ́dọ̀ lẹ́ni tó gbà fún ìfẹ́ lèèyàn sì fi ń gbà fún yàn ìfẹ́ òun ni ìlọ́fà tó ṣe pé tó ta ṣe lọ́dún tó lọ Dr. Gbèsàbí ń ló bá wa organize ètò yẹn tó sì ṣe dáa pàtàkì tán Yorùbá tá a ṣe ní May last year ibi tá a ti bẹ̀rẹ̀ lórí rédíò nìyẹn a ṣiṣẹ́ ní Ray Power program ọjọ́ kan la ṣe ní Peters ibo la tó ti ṣiṣẹ́ ní rédíò la tó ti ṣiṣẹ́ náà a ṣiṣẹ́ ní Amútajérò a ṣiṣẹ́ ní King FM a ṣiṣẹ́ ní Ọ̀nà FM so kó tó di pé mọ̀rọ̀pọ̀ ọ̀nà náà ni a ti fi gígùn ọlọ́run àti
nílọrin a ṣiṣẹ́ ní Sobi FM nílọrin, a ṣe program kan náà kọ́ la ṣe ní OFM nílọrin, so ká tó padà sí Sobi FM ká tó fi gígùn bẹ̀rù, so bó ṣe rí nù. So ìtàn ó ní í ṣe pẹ̀lú làákàyè. Ẹni tí yóò sọ ìtàn yóò jẹ́ ń tara rẹ̀ balẹ̀. Ẹni tí yóò sọ ìtàn kò ní jẹ́ni tí ń wá owó. Kò ní jẹ́ni tí ń wá owó pé mo fẹ́ sọ ìtàn ó wá ń wá owó. Ò ní jẹ́ni tí ń wá owó, ò ní gbé owó sọ́kàn. Torí kìí ṣe pé kò fẹ́ máa fi ìtàn búyàn àbí kò fẹ́ máa fi ìtàn ṣègbè. Bí ìtàn ò bá gbé ìlú rẹ ó sọ, bí ìtàn bá gbé ìlú rẹ ó sọ, bí ìtàn bá ṣe rí, bí ìwádìí tó ṣe tó sì lè mẹ́rin ẹ̀ nílẹ̀ ni ló sì sọ ìtàn. Èyí máa ń jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá débi ọ̀rọ̀ Ìbàdàn, bí ìtàn bá ṣe rí ni. Ibi tá a bá ti ṣe Ògo kó wá rí ọmọ Ìbàdàn ṣẹgbẹ́ ẹnì kankan, Ògo kó wá rí ìjọ tọ́jà bá sì jẹ Ìbàdàn lójú ogun, àwálẹ̀ láwọn tó sọ ọjà jẹ́ Ìbàdàn. Ìtàn nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, òpìtàn ò gbọ́dọ̀ rí rẹ gẹ́gẹ́ bí ọmọ ìlú kan. Tó bá jẹ́ olùwádìí ìjìnlẹ̀ ni ọ́, tó wá jẹ́ òpìtàn, ò ní rí rẹ gẹ́gẹ́ bí ọmọ ìlú kan. Ó rí rẹ gẹ́gẹ́ bí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Bó ṣe rí rẹ nu. Torí wípé èyí tí ń ba ìtàn jẹ́ láyé lónìí nù, ká máa ríra wa gẹ́ ìlú mi ní ibi báyìí ni mí. Bí nǹkan bá ṣe rí ló láàṣì sọ. Ẹ rí pé nígbà ọ̀rọ̀ àmọ́ rotate alálàgà lọ́lọ́lọ́ba dé tá a sọ̀tàn. Mọ̀rẹ́dì kan tó jáde ńgbà náà tí ò mọ kankan pọ̀ rọ́ọ̀lẹ̀ Ìbàdàn, ọjọ́ orí kọ́, ọwọ́ Ọlọ́run ni. Ẹ wá ráwọn àgbààgbà ilẹ̀ Ìbàdàn àtàwọn àgbà àjòyè Ìbàdàn, àwọn wo ló kọ̀ǹdẹ́ẹ̀mù tán tá a sọ. Ṣùgbọ́n ni yẹn fẹ́ dọ́gbọ́n kírètì ọ̀tá kò dẹ̀ mọ́ Ìbàdàn, ó dẹ̀ mọ́, ó yẹ sára wa. Èyí sára wa. Bí ìtàn bá ṣe rí làwọn ó ṣe sọ. Ẹ wonú ìtàn Ọ̀yọ́ Empire tá à ń bá bọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìtàn ni ò gbé Ọ̀yọ́ tá a sọ ń bẹ̀. Ní tó sì gbé Ọ̀yọ́ ó gbénu, ní tí ò gbé kò gbénu. Bí ìtàn ṣe rí nù. Ẹlòmíì lè ní ìtàn Ọ̀yọ́ Empire wọ́n ń gbé Aláàfin lórí kinní kan ní. So ọ wá lọ wo láti bẹ̀rẹ̀. Apá kìíní, apá kejì, apá kẹta, apá kẹrin. Ilé Ifẹ̀ ìlà fi ròyìn. Torí kò sí bá ṣe sọ̀tàn Ọ̀yọ́, á lọ bẹ̀ látàyé Odùduwà, á bẹ̀ látàyé Ọ̀rànmíyàn. Ilé Ifẹ̀ ni wọ́n ti wá kí wọ́n tó migrate jáde. Ìní ìfàgbé tá a bá sọ̀tàn àwọn bàbá wa kan níbàdàn lónìí, àfi ká kọ́kọ́ lọ wò lúwo wọn ti wá. Mò ń sọ̀rọ̀ tí mò ń ka orúkọ àwọn ọba, àwọn olórí Ìbàdàn tó ti jẹ. Nígbà mo dáko Olúyẹdùn, Ìlọrin ló ti wá. Bó máa ṣe fẹ́ sọ̀tàn Olúyẹdùn tá àkọ́ ní jẹ́ ká mọ bó lọ̀rọ̀ rẹ̀ ṣe jẹ́ nílọrin. Bó mo ṣe fẹ́ sọ̀rọ̀ oyè sílé tí ní sọ̀rọ̀ kúta. Bó ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ Orówùsì tí ní sọ̀rọ̀ Ọ̀gbá Àgbà lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀wò l'Ọ́ṣun State. Ògbórí Ẹ̀fọ̀n bó ni ṣe ní sọ̀rọ̀ ìlú Èjìgbò. Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà bó ni ṣe ní sọ̀rọ̀ Èjìgbò t'Ọ̀ṣun ni mò ń sọ. Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà bó ni ṣe ní sọ̀rọ̀ ìlú Ìlọ́ra lẹ́gbẹ̀ẹ́ Ọ̀yọ́ l'Ọ́yọ́ State wa. Bó mo ṣe fẹ́ sọ̀rọ̀ Ìbà Olúyọ̀lé nìbàdàn, gbogbo àwọn tí mo sọ Ìbàdàn ni wọ́n táà ní sọ̀rọ̀ Ọ̀yọ́ Aláàfin, Ọ̀yọ́ Ọlé, Ọ̀yọ́ Ọ̀rọ̀ ni là ń sọ̀rọ̀ ń pẹ́, Ọ̀yọ́ Ọ̀rọ̀ bó là sí ní sọ̀rọ̀ ń pẹ́. Wá dúpẹ́, ọmọdé ń kẹ́kọ̀ọ́, àgbà ń kẹ́kọ̀ọ́ lórí ìtàn tá à ń sọ. Ọmọdé ń fẹ́ wa, àgbààgbà ń fẹ́ wa lórí ìtàn tá à ń sọ. Àwa náà sì dójú tì yìí. Torí wípé ìtàn ó dùn ún sọ, ṣùgbọ́n ìwádìí ó le láti ṣe. Ló jẹ́ pé táwa bá sọ, táwa náà bá débi táwa bá dé, tágbà bá dé, à ń bẹ láyé ni, à sì láyé ni. Àwọn tí ó tò sí àti ẹ̀dùpẹ́ lójú wa náà, àwọn ọmọ kan náà ti ń dìde, táwa náà sì ń wò wọ́n pé àwọn eléyìí àfojúsùn wọn dá lórí iṣẹ́ tí wọ́n ń ṣe. Àmọ́yé àwọn ọmọ báwọn lọ́kùnrin lóbìnrin, irú wọn lọmọ mi ọmọ àjọbọ, ọmọ wa ń wá.
tó wà lóṣogbo. Tá a bá ń sọ̀tàn, ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa, òní ni ìtàn Yorùbá pé 15 years, ọdún 15 tá a ti bẹ̀rẹ̀, òní lọ́dún 15 tá a ti bẹ̀rẹ̀ ìtàn Yorùbá, ọdún 15 tá a ti bẹ̀rẹ̀, torí ó tó ọpẹ́, ó tọpẹ́, tó ọpẹ́. A ṣe ayẹyẹ ọdún 15, ṣùgbọ́n a sọ di inú oṣù kejìlá, pẹ̀lú ògo Ọlọ́run. Inú oṣù náà lábẹ́ ẹ̀ tá a kó kọmitì jọ, pẹ̀lú ògo Ọlọ́run a sì kọ ìwé ó jáde. Tọ́lá àwọn èèyàn ti ń sọ Ààrẹ Laji Abbas kọ̀wé, ìwé ó jáde, a kọ ìwé. Èyí tí mo fẹ́ máa ṣe ni wípé àwọn ìwé tá a máa kọ yóò mọ̀, torí pé àwọn èèyàn wá ti lẹ, wọn ò lè kàwé bíi ti tẹ́lẹ̀ mọ́, yóò mọ̀ já àwọn ìwé oníṣókíṣókí tá a dẹ̀ máa fi ṣàlàyé ìtàn láti lè máa jí àwọn ọmọ wa dìde padà àtàwa tá a ti gbàgbé. So a kọ ìwé pẹ̀lú ògo Ọlọ́run. Ìwé tá a sì kọ, a kọ ní ìlànà ìbámu tí ó jẹ́ àtẹ́wọ́gbà káàkiri àgbáyé níwé tá a fẹ́ kọ. A kọ̀wé ìtàn, a sì ṣe ètò tó ṣe pé a gba hall tá a sì pa àwọn èèyàn káàkiri àgbáyé, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó ṣe pé December January náà ni wọ́n á wà nílé, iná là á ṣe gbé sí December, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ń pè wá náà ni pé kó jẹ́ gbà táwọn ò bá wà nílé. So a dẹ̀ pa àwọn lọ́balọ́ba wa, a pa àwọn lọ́balọ́ba wa, ọ̀pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. Olúbàdàn tó tún ó ti jẹ́ ńgbà náà pẹ̀lú ògo Ọlọ́run. Bàbá wa ọba Dr. Senator Rasheed Adéwọ̀lú Ládọjà, ó ti jẹ́, ó ti ẹ̀dábà tí mo rántí, mo rí fídíò kan tí ọmọ yìí ṣe, Yahya Gambari, ẹ jẹ́ n wo fídíò náà. Yahya Gambari ló dàpọ̀ òní tó ṣe, ọ sọ̀rọ̀ rándanràndá, ẹ mọ̀ pé kọ́lọ́run kú ṣàánú ọmọ ni, ìyá ọmọdé gẹ́gẹ́ bí orin òṣùpá. Ẹ̀gbọ́n tí Yahya Gambari sọ. Ṣé Olúbàdàn tuntun yìí èmi ò fọwọ́ sí ọ? Olúbàdàn tuntun pèsè ìyàn yìí èmi ò fọwọ́ sí rárá. A ní kẹ́ wá ọ̀dọ́, kí ló ń ṣẹlẹ̀ náà ẹ̀yìn Ìbàdàn? Ẹ ń wí sọ́wọ́ ìjọba Ọ̀yọ́ state lọ́dọọdún lẹ́kùnrin yẹ, ẹ dẹ̀ tún lọ mú àgbàlagbà náà ìgé. Why? Ẹ̀yin ọ̀dọ́ Ìbàdàn ẹ jáde kẹ́ sọ̀rọ̀, ó ti sún ìjọba Ọ̀yọ́ state gan, ọkọ̀ ọ̀run mọ́ra ni. Ọ̀ní ẹgbẹ́ ọ̀dọ́ youth tó máa jọba àgbàlagbà all the time. Ẹ máa jẹ Olúbàdàn lọ́dọọdún every year. Olúbàdàn kò bá ti kú lónìí, ìdílé ní Ìbàdàn wọ́n ti sáré máa jọ. Ṣé wọ́n ní tí kò kú tẹ́lẹ̀ ni? Olúbàdàn kú ní bóyá ìjọ òun bíbáyìí, wọ́n ti sáré jó ní ọ̀dọ̀ ilé tuntun Olúbàdàn tuntun tó ṣẹ̀yìn yìí. Èmi ò mọ bá ṣe báyẹn nìbàdàn o. Ẹwọ́ sọ́wọ́ ìjọba Ọ̀yọ́ state náà. Ẹwọ́ ìgbàlagbà ẹwọ́ youth. Ẹ̀yin ọ̀dọ́ ẹ jáde kẹ́ sọ̀rọ̀. Ọmọdé lè sọ̀rọ̀ wá láti yín nìyẹn. Pọ́blẹ́mù yín nìyẹn máa rán. Ẹ má gbàgbé, o tó bá ní. Ọfẹ polówó àgbo rẹ̀ nu. Ṣe rí àkọ́kọ́ ẹ̀yà bí a máa yé nígbà tó bá tún yá, ilé Yahya Gambari ó tó bẹ́ẹ̀, mọ́mí Elizabeth ní Amẹ́ríkà ẹ̀ ń gbọ́ ní ìsìn tó bá yá ní òtò máa pẹ́ ẹ̀yà bí a máa yé, ẹ̀yà bí a máa yé ẹ pé tí ẹ bá ṣe pé nǹkan ti ta sí lọ́pọlọ, ẹ̀jẹ̀ ti ta sí lọ́pọlọ, ẹnu bàbá rẹ̀ ò gbà, sórí gbogbo rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tẹ̀ ń ṣe láàrin ara yín, mọ́ gbèdé Ìbàdàn rárá. Sórí ó rí pé gbogbo olùmọ́ tó bá ti di ọ̀rọ̀ kíní wàhálà nǹkan wọ́n máa ń pẹ́ ọ̀rọ̀ bá ti jẹ mọ́rọ̀ ìlú Ìbàdàn lẹ́yìn. Bí Portable ṣe lóun ní wèrè lórí tó, sára ò tí rọ̀, bó ṣe lóun ní wèrè lórí tó, tí ń borí social media tí ń ṣe gànràngànràn, ṣé wọ́n bí bàbá rẹ̀ dá kọ́wọ́ Ìbàdàn? Ṣó tó bẹ́ẹ̀ kọ́wọ́ Ìbàdàn láti gbà wọn? Sára ò tí rọ̀.
ṣọmọ pé ẹni tí ò bá dé Ìbàdàn rí yóò mọ̀ rò pé ìlú wo ni wọ́n ń sọ ọ́ dàbí morẹ́ nìkan ni wọ́n wá ń ṣe kọ́mẹ́dì ó ní àtẹ̀yìn bá dé Ìbàdàn èyàn ò rílẹ̀ 1 million Ìbàdàn kódà ibi tó ti lè rílẹ̀ 200,000 bẹ́ẹ̀ Ìbàdàn ibi tó ti rílẹ̀ 200,000 ó ń bẹ́ẹ̀ Ìbàdàn ibi tó sì ti rí ilẹ̀ 50 million plot kan bẹ́ẹ̀ Ìbàdàn ibi tó ti ra ilẹ̀ 100 million plot kan bẹ́ẹ̀ Ìbàdàn ibi tó ti ra ilẹ̀ 150 million plot kan bẹ́ẹ̀ Ìbàdàn lọ sí Kọ́lápọ̀ estate lọ́wọ́ tí wọ́n ń talẹ̀ ń bẹ̀ àwọn GRA ń bẹ rẹpẹtẹ lọ sálálùbọ́sà lọ bèèrè tí wọ́n ń talẹ̀ ń bẹ̀ lọ sí Basọ̀run lọ sí Ìwó Road lásẹ̀pọ̀ fẹ́ ra àwọn ilé ń bẹ̀ ọ̀fẹ́ tún kọ́ lọ sí Bódìjà bẹ́ẹ̀ láwọn ìní a lè fi iye tí wọ́n talẹ̀ ní Ìbàdàn a lè fi iye tí wọ́n tà ní Ìṣẹ́yìn a fi lè fi iye tí wọ́n talẹ̀ nìbàdàn a lè fi iye tí wọ́n talẹ̀ l'Ógbómọ̀ṣọ́ láwọn Ìṣẹ́yìn àwọn ibi tó bọ́ sí gbangba ilẹ̀ ọmọ wọn ń bẹ̀ tí wọ́n náà bá gbé ṣẹlẹ̀ wọ́n tó báyìí lọ́mọ bọ̀bá dọ̀yọ̀ náà bọ̀bá délé Ifẹ̀ kò wá sí bílẹ̀ ṣe lè wọ́n tó ń bàdàn a lè fi iye tí wọ́n ralẹ̀ nìbàdàn wọ iye tí wọ́n rà lẹ́kọ̀ọ́ Èkó náà tó wá Lagos State tó wá póríṣiríṣi o ò lè fi iye tí wọ́n ralẹ̀ ní Ìkòròdú wé ti Lẹ́kí o ò lè fi wé ti Banana Island kí ni city wo làwọn wọ́n ń kọ́ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ yìí ṣe Atlantic City àbí kí ni wọ́n ń kọ́ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ yìí lè fi iye owó tí wọ́n ralẹ̀ bẹ́ẹ̀ yẹn wé. bí ó ṣe máa rí síra wọn nù tó bá fẹ́ ralẹ̀ farm ó rílẹ̀ 200,000 kódà tó bá lọ ní ugbó dáadáa ó rílẹ̀ 200,000 per acre ń bò mí ṣùgbọ́n ń gbòòrò torí Ìbàdàn tóbi tí wọ́n bá ju gbogbo Ìlọrin sílùú Ìbàdàn tùgún ìní òsè Ìbàdàn fúnra rẹ̀ 11 local government la ní 11 local government láti ìbẹ̀rẹ̀ Ìdó local government lèmi wà láti ìbẹ̀rẹ̀ Ìdó lọ dé boundary àwa àti Èrúwà wákàtí kan ló fi wa ọkọ̀ kìí ṣe pé wọ́n fẹ́ káàkiri o ọkàn ń lọ straight ní sí òpin odò Ògùn inú. Now Gàmbàrí èmi ò ní kí Gàmbàrí rẹ ọmọ sùn rárá mẹ́kìrán mi mò ń sọ kí lọ́kọ̀ nípa ọ̀rọ̀ Ìbàdàn kí lọ́kọ̀ nípa ọ̀rọ̀ Ìbàdàn ṣùgbọ́n àwọn òbí ọmọ yìí mo ti ń sọ pé àwọn òbí gbogbo náà la mọ̀ pé àwọn òbí ẹ̀ náà ti gbé ṣépè wọ́n ti kọ́ lọ́mọ ara táwọn Saheed Shittu ṣe lọ́jọ́ sí àwọn ọmọ bayé rẹ̀ jẹ́ tọlọ́mọ tí ọba tí ò tí ìgbẹ̀kọ̀ tẹ́ ti ń gbégbó lé lọ́wọ́ iṣẹ́ gbónú torí pé ńgbà Yahya Gàmbàrí bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó ń bú àwọn àgbàlagbà Ìlọrin gan wọ́n ti kọ́ lọ́mọ ńlọrin ó bú ẹ̀mí àlú Ìlọrin dánwò ó bú gbogbo àwọn àáfàá nígbà tó rí i pé bóò ṣe kéré tó lóòṣẹ́ bá fi lọ ẹ̀wọ̀n mo bá ní Yahya Gàmbàrí máa ń ṣe èyàn bí ẹ máa yé ẹ̀yà abẹ́ ẹ̀ máa ń gbọ́ mọ̀ pé Saheed Shittu ti sin òun dẹ́wọ̀n ọ̀kan lọ́mọ sí ẹ̀mí Adébárè ó sì pariwo fún gbà náà ẹ̀yà abẹ́ ẹ̀ máa yé ṣẹ́pàpọ̀ náà lọ jáde ní bí ọdún méjì gbákẹ́tọ́ jáde nígbà tí ń wójú rere àwọn ará Ìlọrin padà ẹ bá ní Ìlọrin ilẹ̀ Yorùbá ní Ìlọrin bàbá ńláàárọ̀ ni nígbà mo jáde sí pé ẹ̀yà abẹ́ ẹ̀ mọ́ ẹ kìlọ̀ fún àìmọ̀ alájà o kásájà ẹ̀ lóko ẹ kìlọ̀ fọ́mọ yín o ará àdúgbò yìí o kíákíá lọ́lọ́ dìlítì fídíò tí ń ṣe nígbà tí ó tẹ̀ mọ́ pàtẹ́ tí bàbá rẹ̀ gan ọmọ bàbá ìyá brọ́dà sísítà ó ti yé ibi ní yàyà kò yé wa ìbí wọn náà lọ́lọ́ fẹ́ sọ tí ò yé wa wá ló ti yé wa ó ṣe lè yé wa ìbí wọn lọ́lọ́ fẹ́ sọ̀tàn lọ́lé fún wa ọlọ́ dìlítì fídíò ń gbà náà ó fẹ́ ta àgbo eléyìí èṣe Yorùbá Gàmbàrí ni wọ́n kí ló kàn ń pọ̀ rọ́lẹ̀ Yorùbá kí ló kàn nípa rọ́lẹ̀ Yorùbá ká tó wá sọ pé Olúbàdàn in tí ò sì yé ọ̀pọ̀ ju tó yé ọ lọ ìdálù nìṣèlú ẹ wo bàbá wọn ọba Ọ̀rúnmọlànà tí wọ́n jẹ ọba éèjì wọn ò tó ti bàbá wa ọba ọwá Òbòkun Àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà tí ń bẹ lónìí gbà wọ́n jẹ
bàbá ni bàbá wa tó jọba yìí jẹ́ wọ́n yẹ sọmọ 70 years wọ́n ti jẹ́ deputy governor rí so kó lè yí ọ bọ́ bá wá wọ ọlọ́run lè ní wọ́n pẹ́ ń bẹ́ẹ̀ ju bàbá tó gbéṣẹ̀ lọ ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n fi jẹ́ wọ́n èyí sọmọdé kìí ṣerú éèjì bàbá wa láàfin òní àbí éèjì bàbá wa ọ̀nìrìsà àbí èjì bàbá wa olúwo àbí èjì bàbá wa sẹ́yìn àbí èjì bàbá wa olúfọ́n ikọ́ ni wọ́n fi jẹ́ wọ́n dàgbà dáadáa. àwọn lè fi wé ńgbà tí bàbá wa ọba síkírù adétọ̀nà àwùjalẹ̀ ìjẹ̀bú jẹ́. àìpé orí rẹ ni òwájú ọmọ pé igi tútù máa wà lórí igi gbígbẹ máa wà lórí òrò tí igi tútù ó dẹ̀ wò. tó bá dẹ̀ lọ wo ìlànà jíjẹ ọba ìbàdàn ní etí sí wàhálà pé wọ́n ń dù ú wọ́n ń para wọn wọ́n ń sàṣíra wọn wọ́n ń gbéra wọn lọ kóòtù ìbàdàn ní etí sí tí kùdìẹ̀kudiẹ díẹ̀ bá fẹ́ wà láàrin ìṣẹ́jú mélòó yóò ti lọlẹ̀ ìkànnù torí pé ìlú jagunjagun ní ìbàdàn military title yẹn náà wọ́n sì maintain dọ́là rank àwọn ológun ráǹkì wọ́n máa ń sún sókè ni àpórí ẹ pé ni wàá ti lọ sáàfin olúbàdàn ó rí bí wọ́n ṣe to àkàsọ̀ téèyàn ọmọ ogun látòrí ìjagun gbogbo ọmọ ìbàdàn ni ló lè jọba èmi tó ń wo ìmọ̀ lè jọba ọmọ mi lè jọba gbogbo ọmọ ìbàdàn ló lè jọba wọn èyí fìdílé tó yẹ ọba ìbàdàn gbogbo ọmọ ìbàdàn ló lè jọba kí ló fà á ni wípé gbogbo wa la láaṣọ máa gbolé ìpìlẹ̀ tó ṣe báwọn bàbá wa jagun fúnlẹ̀ yorùbá ni ṣùgbọ́n gbogbo ọmọ ìbàdàn kọ́ wá ní ó di mọ́gàjí sọ pé gbogbo ọmọ ìbàdàn ló lè lọ́ba àmọ́ gbogbo wa náà kọ́ la lè di mọ́gàjí gbogbo mọ́gàjí ló wá lè di olúbàdàn ṣùgbọ́n kí ẹ̀ tó wá ṣe gbogbo mọ́gàjí ló lè di ìjòyè olúbàdàn wọ́n mọ̀ ọ́ lọ ilé ọ̀tẹ̀wọ́gbọ̀ lágbájá yìí ńlá fẹ́ kó jọba ńlá fẹ́ kó jẹ mọ́gàjí wa wọ́n mú lọ ilé olúbàdàn ó fún ní ìlẹ̀kẹ̀ wọ́n sì lọ kan ẹ̀kẹ́ mọ́lé rẹ̀ tó bá ti ṣe yún tọ́lọ́mbà ní káyọ̀ sílẹ̀ yóò di jagun nígbà wá ti di jagun látìgbà tó ń bẹ ní mọ́gàjí ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ olúbàdàn máa rán àwọn mọ́gàjí lọ wọ́n á máa rán wọn ṣẹ́ wọ́n máa bẹ̀ wọ́n ṣẹ́ lù wọ́n fi lè wèwo ló dánú wọn torí ẹ̀ pé tá a lè mú táyé òye bá sílẹ̀ táyé òye bá ti sílẹ̀ kẹ́rẹ́ wọ́n mú wọlé ó ti dìjòyè ìbàdàn yàyà aláàbọ̀ ẹ̀kọ́ ìjọba àbílẹ̀ 11 la ní nílẹ̀ ìbàdàn àwọn olóyè àgbà gbogbo wọn ni wọ́n ní ojúṣe wọn ìdí nù tí wọ́n fi fáwọn kan ládé torí ìbàdàn tóbi àtúláwọn ọba baálẹ̀ àwọn ọba látijọ́ téèyàn bá ti jẹ mọ́gàjí ló ti bẹ̀rẹ̀ ẹsẹ́ fún Ìbàdàn yàyà tó bá rí pé a gbọ́ orí pé a yọ àwọn mọ́gàjí kan láìpẹ́ lọ́dún yìí bàbá wa sẹ́nẹ́tọ̀ Rasidi Ládọjà Adéwọ̀lú àwọn ni ọ̀tún Olúbàdàn àwọn ni wọ́n jókòó tí wọ́n sojú Olúbàdàn iṣẹ́ wọn nu àwọn ló ní ìdájọ́ àṣẹ tí wọ́n bá pa Olúbàdàn ló pa Ìbàdàn nu táwọn èèyàn bá wá àpì ilé Olúbàdàn ṣùgbọ́n níwọ̀n ìgbà tó ṣe pé ọ̀pá àṣẹ Olúbàdàn ló gbé wọn lé wọn lọ́wọ́ wọn ò lè àpì nìyẹn yàyà tó bá lọ sí Old Palace wa lọ́jà àbá àwọn mọ́gàjí ń jókòó ọ̀rọ̀ tiwọn ọ̀rọ̀ ìlú ni àtòlú ni ọ̀rọ̀ ọlẹ̀ ni àwọn olóyè àgbà náà tó ń jókòó lókè bàbá wa ṣé ọdún ládé kí lorúkọ bàbá wa olóyè àgbà àwọn tí wọ́n wà lára àwọn tí wọ́n ń jókòó níjókòó tàgbà lókè tí ń yanjú ọ̀rọ̀ ìlú yìí tí wọ́n wà á máa gbọ́nú kì í ṣe pé ńgbà téèyàn bá dé Olúbàdàn lọ́ẹ̀sẹ̀ ń ṣiṣẹ́ látijọ́ tó ti jẹ mọ́gàjí ẹlòmíì ó ti wá máa ṣiṣẹ́ fún Ìbàdàn fún 40 years ṣùgbọ́n gbà tó ọmọ ọ̀rọ̀ ètò ilẹ̀ Ìbàdàn wọ́n wàá máa sún ìyí tí ò sì jẹ́ wàhálà ó dé
ṣé bàbá rẹ ni wọ́n wàá mú nísìn pé wọ́n fẹ́ fi jẹ Olúbàdàn láì sára àwọn olóyè lóòótọ́ ní tó sọ ìjọba náà ti ròóròrò wọn ò rí bí gbé sí pé bọ́lọ̀ ń ṣe dábàdàn nù bọ́lọ̀ ń ṣe dábàdàn nù ìní èsì ìjọ sí wàhálà bàbá wa tó lọ ó rí pé wọ́n ṣe 90 years kí wọ́n tó jáde láyé ọjọ́ orí wọn ju Olúbàdàn tàná lọ bàbá tó fèmí joyè ọba Adétúnjí ọdún 6 wọn lò ń bẹ nígbà tó pé 40 ọdún látijọ́ tẹ́ ti jẹ mọ́gàjí tẹ́ fi wá tò ọdún tó pé 40 ọdún Ọlọ́run lólúbàdàn ó tọ́ sí wọn a ṣètò kan nìbàdàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní gbogbo àwọn tó bá ti fẹ́ máa jẹ mọ́gàjí tí wọ́n bá máa fún lóyè kí wọ́n mọ̀ jẹ mọ́gàjí tí ọjọ́ orí ẹ̀ bá ti kọjá 40 ọdún kí wọ́n mọ̀ jẹ́ kó jẹ oyè gbogbo olùbápàtẹ́wọ́ wípé ká lè máa láwọn ọ̀dọ́ èmi bá ní mo lè rọ́ ni kò lè work àgbàlagbà náà ni ọmọ ẹ jẹ mo ní kódà kí ọmọ ọdún 10 ọmọ ẹ jẹ mọ́gàjí àgbàlagbà náà ni ọmọ ẹ jọba nìbàdàn kọ́ ọmọ ọdún 10 kó ṣe gbọ́dọ̀ la fi ń jẹ mọ́gàjí àgbàlagbà ni ọmọ ẹ jọba kò sí ẹ̀ lé rọ́gbọ́dá sí ẹ̀jẹ̀ ń lé fún wa ọmọ ogún ọdún jẹ mọ́gàjí abáláwọn mọ́gàjí bíi 10 tọ́jọ́ mogún ọdún tí wọ́n jẹ́ Ọlọ́run ṣe àwọn bàbá wa àyè ṣòfò a kó wọn sókè ẹ má gbàgbé pé àkàsọ̀ ni wọ́n máa tẹ̀ 22 lẹ́gbẹ̀ẹ́ kan 23 lẹ́gbẹ̀ẹ́ kan ìgò méjì tí ń jẹ́nu bọ́lọ́run ò bá sì pẹ́ nìkan ẹlòmíì ò lè jẹ nígbà wá dé ó jẹ mọ́gàjí ní ọmọ ogún ọdún Ọlọ́run tiẹ̀ wá kẹ́ bọ́yọ́ ọdún tó jẹ́ náà wọ́n pè kọ́ wá jẹ jagun ó jẹ jagun ó wá bẹ̀rẹ̀ sí ní bá a lọ wọ́n ń lé àkàsọ̀ lọ wọ́n ń lákàsọ̀ lọ káwá sọ yí pé láàrin 40 ọdún ó di Olúbàdàn ó ti pé 60 years káwá sọ pé Ọlọ́run wá kẹ́ láàrin 50 ọdún ó di Olúbàdàn láàrin 30 ọdún ó di Olúbàdàn pẹ̀lú èjì 20 ọdún ó ti pé 50 years 50 years tó wá pé tó fi di Olúbàdàn ká rántí pé a ti ń bá àwọn ọmọ ogún ọdún míì àwọn náà ti ń gòkè ọjọ́ orí bí ọjọ́ orí bàbá tó jẹ Olúbàdàn ṣe ń lé lọ́jọ́ orí tí wọ́n ń lé ẹ má gbàgbé pé àwọn 10 ni wọ́n ń gbà náà o Ọlọ́run wa bá wa ṣe àwọn 10 lápá ọ̀tún 5 lápá òsì wọ́n wá jọ ń lo òkè nígbà tó Olúbàdàn ó jẹ 50 years ló fi jẹ́ Olúbàdàn wá dàgbà ló bá lo 90 years ó lo 40 years bẹ́ẹ̀ la bá ní adúpẹ́ o kò ṣẹlẹ̀ rí nínú àwọn 10 tí wọ́n jọ bẹ̀rẹ̀ ó ṣeéṣe ká ti rẹ́ni tọ́lọ́run ti pè sọ́dọ̀ ẹni tí Ọlọ́run ọ̀bá ti wàá pè sọ́dọ̀ tó fi wá kan òun yóò ti di 90 years bíi ti bàá mi tó gbéṣẹ̀ sáwà ní kò ní jẹ́ àbá ní ẹ lọ mú mọ́gàjí bẹ́ẹ̀ ṣẹ̀ wọlé wá so mathematics ní kinní àmọ́ rí lẹ́ẹ̀kan tí irú rẹ̀ ọmọ wa ẹgbẹ́ tó wá sọ fún Yahya Gambari lọ bèèrè Yéṣùfù ní ọdún 1964 kò bí owú olókéré jù nínú ẹtọ́jú Olúbàdàn kò sí lóṣù 6 ó jẹ́ ní July 1964 ó sì wàjà ní December 1964 abẹ́ 50 ọdún ló wà 60 years àti ìgbọ́nú tàn rí òun ló kéré jù nínú àwọn Olúbàdàn tá a mọjú orí wọn bó ṣe wá kéré tó kò lo oṣù 6 ń bẹ̀ ṣé wọ́n ló ń pín kádàrá ẹ wo bàbá wa Odùlànà Odùgadé bí bàbá ṣe dàgbà tó kí wọ́n tó jẹ Olúbàdàn ṣé wọn ò lọ́dún 11 wọ́n mà tó lé 100 years kí wọ́n tó kúrò láyé bàbá Yéṣùfù Olóyèdé Àṣàǹkẹ́ wọ́n mà lọ́dún 10 bàbá mi Àbáàsì Alẹ́sìnlọ́yẹ́ Okùnọlá Alẹ́sìnlọ́yẹ́ wọ́n jẹ ní 1930 wọ́n sì wàjà ní ọdún ẹni tí tá a kọ́kọ́ péyàn ní Olúbàdàn nìbàdàn ó sì wàjà ní ọdún 1946 ó lò 16 years àgbàlagbà ara ló sì fi jẹ́ tí Àbáàsì Okùnọlá ló bà ní lẹ́rù jù kádàrá Ọlọ́run wọ́n máa ń gbé àwọn olóyè èèfò ni
gbogbo àwọn olóyè tí wọ́n gbé fóun gbogbo wọn náà ló sì fàyè ilẹ̀ tó sì wàá pàwá di Olúbàdàn tí wọ́n máa gbé àwọn olóyè èèfò torí baálé lólùbọ́ wọn máa ń pè tọrọ fẹ́ràn àwọn àgbẹ̀ bàbá sì fẹ́ràn sí àgbẹ̀ so mọ́ dá sí tó mọ̀ nípa rẹ̀ ẹlòmíì ọkàn rò pé kóun náà kàn lè sọ̀rọ̀ tí ń bẹ ọ̀rọ̀ mi á sì máa fààyàn lẹ́nu ya ẹnu àwọn bàbá rẹ̀ ọ̀gbá ẹnu àwọn bàbá tó bí ọ̀gbá Ìbàdàn la máa ń wí Ìbàdàn la máa ń wí ṣùgbọ́n máa lè léléèké sọmọ lọ́rin ẹ̀pá àwọn Gàmbàrí mọ́jẹ̀nu ó bí mi o ìtàn bẹ́ńkùn o ìtàn bẹ́ńkùn tọ́rọ́pọ̀lọpọ̀ àwọn ẹrú kan ń bẹ àwọn Gàmbàrí tó ń tójú lówó ń bẹ tó ṣe pé a mọ̀ wọ́n ní Gàmbàrí gangan tó ṣe pé àwọn èèṣẹ́rú wọ́n ṣòwò wá irú ọ̀dọ̀ àwọn bàbá mi Aláàjì Ẹlẹ́kejì mọ̀ àwọn Gàmbàrí tẹ́ ti ń bẹ nílọrin pẹ̀lú Àfọ̀njá kódà káwọn Fálímì ò tó dé ṣùgbọ́n àwọn Gàmbàrí kan bẹ tó ṣe pé ẹrú ni wọ́n nígbà tí Àfọ̀njá fẹ́ kógun ja àwọn ìran rẹ̀ lóní ọyẹ kúrò lọ́dọ̀ ọ̀gá ọyẹ máa sá gbogbo wọn bá sá àwọn ẹrú bá sọra àwọn dọmọ Ìlọrin irú wọn lẹ́ẹ̀mọ́ gbọ́ tí wọ́n máa sọ náà dáradára àwọn Tápà tó jẹ́ pìlẹ̀ ń bẹ àwọn Gàmbàrí tó jẹ́ pìlẹ̀ ń bẹ àwọn Haúsá tó jẹ́ pìlẹ̀ ń bẹ àwọn Fúlàní tó jẹ́ pìlẹ̀ ń bẹ ṣùgbọ́n àwọn ẹrú àwọn ìran ẹrú tó sá á mọ̀ wọ́n ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlànà ayé tá a wà àtòfin wa ńlẹ̀ Ìbàdàn àwọn èyí pé èèyàn lẹ́rú ṣùgbọ́n fúnra ìdá ni ó pèrè ẹ̀ lẹ́rú fúnra ìdá ni ó pèrè ẹ̀ lẹ́rú ilé tiwa àwa náà ti jẹ Olúbàdàn mo fi ìwé hàn wá níjọ́ o ọba Akínyẹlé tó kọ̀wé àwa ìkan náà jọ ni wá Bólúdé kan náà jọ ni wá ọmọ Ọlọ́yẹ̀mọyìn kan náà jọ ni wá pé Akin tí wọ́n bàbá ń jẹ́ Akínyẹlé Akin náà làwa náà jẹ́ bàbá tó bí èmi Akíntọ́lá ní ń jẹ́ so kájọ so irú ọ náà ń sọ̀rọ̀ àgbàlagbà ìnákùná ni wọ́n ń ná owó kínní kankankan kìí ṣe ìgbà téèyàn bá di Olúbàdàn ń bàdàn ó ti sinmi nu àǹdẹ́ ẹlẹ́ẹ̀kejì kápítà nìbàdàn ìlú tí ọba bá ń bẹ ní kápítà ọba èé sábà ṣiṣẹ́ ìjọba ní í ṣiṣẹ́ ìgbádùn lọ́pọ̀lọpọ̀ ọba bẹ̀ mọ́ wọn ò lè fi wàhálà tí bàbá wa sẹ́yìn ọmọ ṣe tí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọmọ ṣe tí bàbá wa Tìmẹ́dé ọmọ ṣe tí Àwùjalẹ̀ Ìjẹ̀bú ọmọ ṣe wọn ò lè fi wé bàbá wa Aláké ilẹ̀ Ẹ̀gbá ìrọ̀rùn ló bá dé Abẹ́òkúta ní kápítà wà bàbá wa Àtàjà Òṣogbo ìrọ̀rùn ló bá dé Òṣogbo kápítà wà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ìrọ̀rùn ló bá dé Èwe Adó ìrọ̀rùn ló bá dé Òṣèmọ̀wé Oǹdó ìrọ̀rùn ló bá dé bàbá Adéjì Àkúrẹ́ tiẹ̀ ní ìrọ̀rùn ló bá dé o ò lè fi bẹ̀yẹn wé bẹ́ẹ̀ náà ni bàbá ọba Rídíwánù Akínolú lẹ́kọ̀ọ́ o ò lè fi wé ìrọ̀rùn ló bá dé kápítà nìyẹn àwọn yóò ní wàhálà kankan tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n àwọn ọba tí ò ṣe pé kápítà wà lọ́dọ̀ wọn àwọn wọn máa ń níṣẹ́ ṣe é jù torí pé two tiger cannot share a mountain ṣùgbọ́n àwọn gómìnà torí pé lánàá pé àṣà táàjà sí ọba jẹ náà fi ń tẹríba fáwọn bàbá wa so iṣẹ́ kí làwọn ọba wa ń ṣe gan lónìí bíi tíjọ́ mọ́ kò ságbára kankan lọ́wọ́ wọn ṣùgbọ́n àṣà ń bẹ lọ́wọ́ wọn àṣà tí ń bẹ lọ́wọ́ wọn náà làwọn ọba àwọn gómìnà àwọn olóṣèlú fi ń bu ọ̀wọ̀ fún wọn pé àyín ni ẹ bá wa máṣà wa lọ́wọ́ so mi ò wá mọ́tò kan Gàmbàrí níbi pé wọ́n fẹ́ jẹ Olúbàdàn mi ò mọ́tò kan Gàmbàrí iná ẹ̀ la sọ pé a nílé ẹ̀kọ́ tá a ti máa kọ́ àwọn èèyàn nítàn a nílé ẹ̀kọ́ torí Gàmbàrí lẹ́sìn ní Yáyá Gàmbàrí ni Yorùbá ní ń sọ lẹ́nu Yorùbá ní ń sọ lẹ́nu ẹ wojú ẹ̀ bó ṣe funfun kì í ṣe Fúlàní o Gàmbàrí ni o bójú ẹ̀ ṣe funfun bí ojú bèbí hùn so ọmọ wa náà ni ṣùgbọ́n kó jẹ́ kó rí òun ó pé ìyá ọmọdé ìdá torí ìta àfi lè sọ̀rọ̀ ni pé nígbà ọ̀rọ̀ tó sọ lọ tó ṣe gbogbo òsì táwọn Saheed sì tún báyé rẹ̀ jẹ́ ńgbà yẹn ìyá tó bí ń sun ẹkún ńgbà náà ni táwọn gbà wọn fámìlì láwọn kọ̀ lọ́mọ ńgbà náà kí wọ́n tó mú lọ sí mọ́ríkàsì wọ́n tó lọ mú bẹ̀bẹ̀
so tí ò bá mọ̀ dá sí ọ̀rọ̀ ìlú Ìbàdàn dẹ̀ ṣe ìlú tí wọ́n fi ń ta yín ọgbọ́n tí Dáúdà Àkànmú Ẹ̀yọ̀ sọ ni afẹ́ni orí ẹ̀ bá ti dàrú ló lè fọmọ Ìbàdàn ṣeré o Ìbàdàn èsè ìlú kan téèyàn fi ń ṣeré ọkọ yín sì ní Ìbàdàn jẹ́ ọkọ yín nílọrin ẹ lè gbàgbé ogun Òṣogbo àtogun Jálùbí ọkọ yín àgbọ̀ ìbàbò tẹ́yìn bá rí Ìbàdàn ọwọ́ méjì fẹ́yẹ̀ kan ní bàbá àgbà ló sì rẹ́rìn músẹ́ oníbàbá mi mo fẹ́ lù mí gbélé iwájú yìí jẹ́yájú sí yín mọ́ o kọ́ ọba lè mọ bí Ìbàdàn ṣe jẹ́ so jẹ́ kó rí rí ó pé jẹ́ kó rí ó pé torí àwọn tí ò gbẹ́jẹ́ ń bá wa ká gbọ́ ọ̀rọ̀ ọmọ ká gbọ́ torí àwọn tí ò gbọ́rọ̀ yẹn láti ilẹ̀ wọn ò lè mọ tá à ń sọ mọ̀ ń bọ̀ mo fẹ́ ká gbọ́ mo fẹ́ ká gbọ́. ṣé eré Olúbàdàn tuntun yìí èmi ò fọwọ́ sí ọ. alákọ̀ọ́kọ́ ṣe rí fídíò tí àwọn èèyàn ń gbé káàkiri bàbá ò sí nílé bàbá wa sẹ́nẹ́tọ̀ Ọba Rashidi Ládọjà wọn ò sí nílé báyìí wọn á ṣẹ̀ṣẹ̀ wọ ìlú ni níjọ́ tí wọ́n bá wọ̀ ìlú gbà náà lẹ́ẹ̀rẹ́rò tí ó lọ pàdé wọn tora Adéyìkáyé ni bàbá ìgbà tí ẹ rí pé ọ̀rọ̀ pé ìgbà tí wọ́n sọ àwọn olóyè di ọba tí bàbá láwọn ò gba adé àmọ́ tíjọba wá gbé wọnú gìsẹ́ẹ̀tì tẹ́lẹ̀ ti fi ibẹ̀ pé nínú àwọn àgbà ọba ìní ọmọ jẹ ọba Olúbàdàn tí bàbá ẹ̀sẹ̀ wá lọ gbadé oní fídíò tí wọ́n ń ṣò yẹn wọn èyí tí ì lọ fún bàbá ní lẹ́tà torí pé bàbá Olúbàdàn tó wàjà kì í tí ì wọ káàlẹ̀ sùn Christian ni bàbá wọn èè wọ káàlẹ̀ sùn lẹ́yìn ìgbà tí wọ́n bá wọ káàlẹ̀ sùn tán tí wọ́n ṣe gbogbo ẹ̀ tán ìníjọba local government ni ó lọ fún bàbá ní lẹ́tà nígbà wọ́n bá fún bàbá ní lẹ́tà àwọn àgbàlagbà àwọn àgbà ìjòyè wọ́n ó ṣèpàdé bàbá ò ní sí láàrin wọn nígbà wọ́n bá ṣèpàdé tán wọ́n làwọn fọwọ́ sí i tán bá ti fọwọ́ sí i tán ni wọ́n wà lọ sílé bàbá wọ́n lọ dọ̀bálẹ̀ fún pé ìwọ la yàn gẹ́gẹ́ bí olórí wa tí wọ́n bá ti wá yín fọwọ́ sí tán wọ́n lọ bùn wọ́n kọ lẹ́tà wọ́n dẹ̀ bùn gómìnà gbọ́ so gómìnà wà lọ́dà ẹ mú ọjọ́ tá a jẹ Olúbàdàn ìlànà tá a wàá ṣe so gbogbo fídíò tí wọ́n ń gbé wọn kìí ṣe wọn ò tí ì kéde bàbá sì ń bẹ ní ọ̀tún Olúbàdàn ni wọn ò tí ì kéde wọn gẹ́gẹ́ bí Olúbàdàn wọn ò tí ì kéde wọn Ọlọ́run ó jẹ́ wọn ò lè débẹ̀ wọn ó sì gorí àpèrè baba ńlá wọn wọn ó sì pẹ́ wọn ó gbò wọn ó tọ̀ àlàáfíà ara àtẹ̀mí gúngùn ni wọn ó fi lò so ìrùn ká tó ṣàlàyé fún wa ń bẹ̀. ìyẹn mi ò fọwọ́ sí rárá a ní kẹ́ wá ọ̀dọ́ kí ló ń ṣẹlẹ̀ náà ẹ̀yìn Ìbàdàn ẹ wú ìsòwò ìjọba ọjọ́ ṣe tọ́lọ́dún. yàyà lówó ayé mọ̀ tí wá ń bàjẹ́ o Gàmbàrí mọ̀ tí ń sun rárá ayé mọ̀ tí ń kìràn wá ń bàdàn. ẹ̀yin ọ̀dọ́ Ìbàdàn ẹ jáde kẹ́ sọ̀rọ̀ ó ti sún ìjọba ọjọ́ state gan ọgọ́rùn-ún mọ́ra ni ọ̀ní ẹgbẹ́ ọ̀dọ́ youth. ṣe ní ìkankan bẹ tó sọ tó ní wọn kàn wéèsì owó ìjọba ìgbà tó mọ ìlànà àkọ́kọ́ tí wọ́n bá fẹ́ ṣe ètò jíjẹ ọba ìjọba máa fún wọn lówó ṣùgbọ́n àwọn èèyàn nílùú àti lẹ́yìn odi àwọn náà tó máa fún wọn lówó ìjọba di pé ìjọba ìlàjẹ ọba o owó tí ó wà láti ta gan le ju tìjọba lọ wọ́n ní wọ́n fi ọjọba ọ̀hún wẹsẹ̀ àwúre sọfẹ́ de lẹ́dùnmarè ni owó tí ó wà láti ta ó le ju ti ìjọba lọ pé wọ́n kéde ẹ̀ẹ̀kejì bàbá tó ń wò yìí àgbà olóṣèlú ni wọ́n tó sì gbajúmọ̀ òun gán pilẹ̀ lówó rẹ̀ tààràtààrà Abdulrasheed lówó lọ́wọ́ Ládọjà àgbà olóṣèlú ni so ẹ mọ̀ pé nǹkan kékeré náà lè máa ń jolòsì lójú gbogbo owó tí wọ́n fẹ́ náà kò jẹ́ nǹkan kan so ẹ̀yẹ ni bá a ṣe ń ṣe ilẹ̀ Yorùbá nù ẹ̀yẹ ni iná sì ń jẹ́ kílẹ̀ Yorùbá kọ́ máa tùbà kọ́ máa tùṣẹ́ Gàmbàrí yàyà lọ bá àwọn bàbá rẹ wọ́n mú ọ lọ bí tẹ́ ẹ ti wá o ò lè ríbi tọ́ka sí ìlú wo làwọn bàbá rẹ ti wá lọ mú wọn mú ọ lọ bẹ̀ yàyà
ọdọọdún every year Olúbàdàn kan bá ti kú lónìí nídìílé nìbàdàn wọ́n ti sáré máa jó. bẹ́ẹ̀ ni tí wọ́n ní tí kò kú tẹ́lẹ̀ ni. mo ti ṣàlàyé yìí fún ọ nígbà tó o mọ ìlànà tí Olúbàdàn mo sọ ní ṣèjẹta ni mo ṣètò yẹn ní àbíjẹrin tí Olúbàdàn bá wàjà mo rò pé ó ti jẹrin wọ́n ó lu ìlú ìkẹyìn mo póòsì kínní ìlú yẹn kàkàkí Ìbàdàn ló lé kàkàkí táwọn onílù ń ṣẹ̀kẹ̀rẹ̀ aláàrú gbé wọ́n ó ṣe ẹ̀yẹ ìkẹyìn fún Olúbàdàn bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ báyìí ó dilé Olúbàdàn míì tó fẹ́ jẹ torí pé ọba èyí kú ayọ̀ ọba èyí ṣòfò ayọ̀ ọba èyí ṣòfò látìgbà tí Olúbàdàn ti wà lórí ìdùbúlẹ̀ ní bàbá Rasheed Ládọjà ti ń jẹ́ adelé àmọ́ wọn èdè Olúbàdàn ni títí di òní báyìí tí ò tó sólúbàdàn mọ́ wọ́n sì ń jẹ́ adelé wọn èdè Olúbàdàn ni ọba èyí kú wọ́n wá torí pàgbàlagbà ni wọ́n kìí sòkú ọ̀fọ̀ nínú àwọn nílé níjọ́un àwa bá lásà láti àròdọ̀ Olúbàdàn tó wájà ńlá àwọn aráalé rẹ̀ wọ́n jọ lùlù lọ débẹ̀ tí wọ́n jọ dédé lé ẹni tó yẹ kàn ní wọ́n jọ dé débẹ̀ ni àwọn èso ọ̀fọ̀ ń bàdàn jagunjagun ni wá ogun kò wá rí ọmọ Ìbàdàn ṣerú ẹnì kọ̀ọ̀kan ogun kò wá rí àṣàánú táwa sì rí tọ́ka sí nínú àṣà wa ńlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ẹ́míà nílọrin ní ìsìn ìlànà bẹ́ẹ̀ ṣe ń jẹ́ ẹ́míà tẹ́lẹ̀ gbé lórí ẹ̀sìn ẹ̀ lè rí ẹ̀rí ẹ̀ bẹ́ẹ̀ nínú àdìs ẹ̀ lè rí nínú àyà Al-Qur'an pẹ̀tọ́ afẹ́ jẹ́ ẹ́míà o bí wọ́n ṣe fún ànábì Abubakar láṣẹ ń ṣe yìí o àbí ń gbà ayé ànábì Dáúdà nítọ́jọba àbí ànábì Sùláímánà nítọ́jọba bẹ́ẹ̀ láṣẹ ń ṣe ẹ̀ lè rí àwọn òsì báyé bínú bó ṣe wù yẹn ni ó ṣe ṣòkú ìyá rẹ̀ àṣà ti wà nù torí pẹ̀lú àwọn ológun ni so wọ́n sì ti dàgbà àbí bàbá tó ti wọ 90 years tó pé 90 years tó fi jáde láyé nílẹ̀ Yorùbá ọmọ gbé òkú àmọ̀là ní ọkà àjẹkà àfẹ̀ràn jẹ́ Olúbàdàn wàjà a ó ṣe ẹ̀yẹn ìkẹyìn fún àmọ́ ẹ mọ́ gbàgbé àwa ó jẹ ọkà àwa yóò jẹ àmọ̀là pẹ̀lú ewédú àti ọbẹ̀ gbẹ̀gìrì a ó fi ẹran jẹ a ó bá wọn jẹ àwa ó lọ bá wọn jẹ. kódà nílẹ̀ Yorùbá lọ́dọ̀ wa tí baálé kan bá kú nígbà wọn bá ṣòkú baálé ọwọ́ ata ni wọ́n ò fi na ọwọ́ baálé tuntun sókè bó ṣe ń rílẹ̀ Yorùbá nù torí pé ètò ọgbọ́dọ̀ dàrú gbogbo àwọn olóyè gbogbo tí ń lọ ń bàdàn bẹ́ẹ̀ wọ́n mọ̀ bú bàbá Ládọjà gbọ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ bú wọn gbọ́ báyìí ló ṣe ń lọ báyìí ló ṣe ń lọ báyìí ló ṣe ń lọ so mo ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀dọ́ jíjẹ Olúbàdàn tá a bá gbé ọmọ 20 years ń bẹ̀ ó ṣe pé láyìn tájọ́ ń tò náà lájọ́ ń tò nígbà ọ̀báyá yóò tó padà sí 80 90 náà ni ọmọ jẹ́ so kí ni ọwọ́ Ọlọ́run àbí bàbá wo Odùgádé Odùlànà ta ló lè mọ̀ mọ èjì tó gorí ìtẹ́ ọmọ lọ́dún 11 ọba Samuel ọmọ lọ́dún 11 pẹ̀lú èjì rẹ̀ àwọn tí ò tó gan wọn ò lò tó èyí tó sì kéré jù lọ́jọ́ orí wípé adúpẹ́ o ẹni tí ò ju 60 years lọ lọ́jọ́ Olúbàdàn táwọn èèyàn ti ní kí ni eléyìí ó kéré jù yóò lo 30 years ní níbo kò lóṣù 6 kò bí owó jẹ ní July ó wàjà ní December so Yahya Gambari ntẹnuba bí èèyàn ò bá gbà èèyàn sọ ntẹnuba bí èèyàn ò bá gbà ó fẹ́ ta àgbo ní o ọwọ́ àrò pé kò wọ́n kọ́kọ́ sáré sọ ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ fi lè kó àwọn èèyàn ọ̀n dá sọ̀rọ̀ kìíní tẹ́ bá ní wọ́n wá gbé ọ ní ìsìn bẹ́ẹ̀ tẹ́ bá kọ́kọ́ gbà ojú gbaga ọ̀n dá sọ̀rọ̀ Ìbàdàn kí lọ́kàn àti Ìbàdàn àti Èkó tó wà wá la ní Ìbàdàn ló lè kó Èkó ló ní Ìbàdàn bá bẹ́ẹ̀ ṣe Yorùbá Gàmbàrí ni ọ́ ìta ń sọ nu ìta ń sọ nìyẹn o ẹ̀rù ti pẹ́ o ó ti ń bá Alájọbí o ó ti ń ṣépè Alájọbí o ẹ̀rù náà ṣe Alájọbí ọ̀dà ẹ̀rù Alájọbí bò lọ́rọ̀ July 19
á lọ Ọ̀yọ́ á lọ jẹ ọkà á jẹ àmàlà pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì á fẹ́ràn jẹ èmi ibi tí wọ́n kó oúnjẹ sí lè mọ̀ wá ẹjọ́ òdìjọ́ náà ibi tí wọ́n kó oúnjẹ sí ó dàbí ijọ́ tí bá ti parí ètò lọ́dọ̀ bàbá mi lóhùn kúta èmi ò ti gbé kínní àti fọ́n ó di Ìbàdàn ìta wá lọ láàsì yìí sẹ́mọ̀ èmi dẹ̀ fẹ́ dó pé kí bàbá ikú bàbá yìí tí wọ́n bá jáde nígbà táwọn àti bàbá jọ wọ yẹ̀wù ibi mo ti rìn gbèrègbèrè kí mọ̀kàrí nìkan ni tó ń jẹ́ lọ ẹrẹ́ bẹ́ẹ̀ mo ní mọ̀kàrí ojú délé ọyọ ẹ máa bọ̀ ẹ bá kí bí ìdáradára bá ti jọ́ mi ẹ máa rẹ́ mi létí o èmi àgbà pé bí ni wọ́n kó oúnjẹ ìlú wa pamọ́ sí tí mo ní tí bàbá sẹ́ẹ̀tì tébù lọ gbogbo oríṣiríṣi oúnjẹ ó ti dá bá lọ bá wọlé ẹ̀wò ó bá ti di jọ́ mi ẹ dákun torí Ọlọ́run ebi pẹ́ mọ́ pa èmi o ẹ sáà máa fèmí mi kì í jókòó ẹ máa fún mi ní tí ń jẹ á jẹun lọ́yọ̀ọ́ Aláàfin ó sọjọ́ òbí gbogbo ayé ni ó sì bá wa ṣe bó ṣe rí nu. Ìdúpẹ́ ọdún kẹẹ̀ẹ́dógún ìtàn Yorùbá iná ni à ń ṣe òní ní ìtàn Yorùbá pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún gẹ́rẹ́gẹ́ ní ìlú pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún gẹ́rẹ́gẹ́ a ṣe ayẹyẹ rẹ̀ inú oṣù kejìlá láàfin sí pẹ̀lú ògo Ọlọ́run inú oṣù kejìlá ńlá máa fi sí pẹ̀lú ògo Ọlọ́run ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dógún ìtàn Yorùbá gbogbo bí yóò ṣe lọ nínú oṣù kejìlá náà a sọ fún wa torí a lọ àwọn iléèwé kan bẹ tá a lọ bẹ àwọn iléèwé kan wò ṣe gbogbo ẹ̀ àtàwọn ètò míì tá a bá fẹ́ ṣe a sì kọ ìwé ìtàn a gba hall a ṣe ayẹyẹ rẹ̀ tí ìdánilẹ́kọ̀ọ́ wà nípa ìtàn wa àti kí ni àfojúsùn wa ẹ̀bẹ̀ wo la fẹ́ bẹ̀ ìjọba lórí ètò ìtàn fún gbogbo láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dé iléèwé girama àtàwọn nursery school gbogbo ẹ jẹ́ á kiri ìtàn káwọn ọmọ wọ́n mọ ìtàn ìlú kọ̀ọ̀kan ẹ jẹ́ wọ́n mọ ìtàn wọn bó jẹ́ ní ṣókí oríkì orílẹ̀ àwọn ọmọ wa ọ̀mọ́ àwọn ọmọ wa ọmọ oríkì àwọn ọmọ wa ọ̀mọ́ wọn ọmọ òkà Yorùbá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ á ṣe ètò tá a sì pe àwọn èèyàn láti àwọn fásitì káàkiri mo dúpẹ́ o ìtàn Yorùbá pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún lónìí mo dúpẹ́ ìtàn Yorùbá pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún lónìí etí a máa ń sọ nìyẹn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ àtẹ̀ránṣẹ́ tí wọ́n fi kí wa ẹnìkan péré náà ló pè wá tí wọ́n kí wa bóyá táwọn tó wà ní òkèèrè náà ilẹ̀ wọn ẹ̀sẹ̀ mọ́ ẹnìkan náà ni wọ́n sì fún wa ní ẹ̀bùn mo dúpẹ́ gidi gan torí pé yìnyín kẹ́ni ó ń sè mí mo dúpẹ́ gidi gan lọ́wọ́ olólùfẹ́ mi ẹ̀gbọ́n mi olólùfẹ́ mi dáadáa wọ́n fún wa ní 150,000 pé àwọn bá wa yọ̀ fún ti ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dógún 15 years tá a pé lónìí pé pẹ̀lú ògo Ọlọ́run ìgbà tá a bá ṣe àjọ péjú sí ni pẹ̀lú ògo Ọlọ́run mo dúpẹ́ gidi gan ni o torí pé oríire ńlá ni oríire ńlá ni à ń fi àwo òyìnbó jẹun kò fọ́ mọ́ wa lọ́wọ́ mo dúpẹ́ gidi gan mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lílọ bíbọ̀ mo dúpẹ́ gidi gan ni. Ọ̀kàrí ọmọ Orówùsì mò ń rọ́wọ́ rẹ bó ṣe ń tẹ̀ ọmọ Orówùsì Akíntúndé Balógun mò ń rọ́wọ́ ẹ mo dúpẹ́ o pàápàá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn àwọn ni wọ́n fún alọ́pàá àṣẹ Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá léyìí tí bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ja ìwé rẹ̀ lé wa lórí pẹ̀lú ògo Ọlọ́run Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá àwọn ìdílé jagunjagun ni wọ́n fún wa ní ọ̀pá àṣẹ pé pẹ̀lú ògo Ọlọ́run gbẹ̀ngbẹ̀ng là ń bẹ lẹ́yìn rẹ̀ ẹ mẹ́sìjà gbàgbé inú oṣù kẹsàn-án a tún lọ sí Kírìjì nílẹ̀ Èkìtì ètò mọ̀ wá ń rẹ́ nínú ètò a lọ sí Kírìjì ní Èkìtì nínú oṣù kẹsàn-án pẹ̀lú ògo Ọlọ́run bó bá ṣe jẹ́ á jẹ́ ká mọ̀ nígbà bá fẹ́ lọ sí Kírìjì nínú oṣù kẹsàn-án nípa lọ́tọdún tó lọ náà ní ìmẹ̀sí ilé ní ìpínlẹ̀ Ọ̀ṣun iná ni a lọ pẹ̀lú ògo Ọlọ́run nínú oṣù kẹsàn-án ní Kírìjì náà ní ìpẹ̀kun ogun tí ò fi sógun tí ò sọ́tẹ̀ mọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá mo dúpẹ́ o lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń fẹ́ wa o ẹ̀yin olólùfẹ́ wa ojú òní tì wá o ojú òní tì ìtàn Yorùbá ọdún kẹẹ̀ẹ́dógún a bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ní bá a ṣe mọ àkàsọ̀ tá à ń gùn lọ́nu Ọlọ́run jẹ́ àgùn pẹ́ ẹ ṣe gidi gan ni so a ṣe ìlànà bá a ṣe fẹ́ ṣe ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dógún àmódínú oṣù kejìlá o ṣùgbọ́n a tètè bẹ̀rẹ̀ preparation torí pé ní ta bá fẹ́ ṣe nínú oṣù kejìlá ẹ̀ gbọ́dọ̀ ti ètè bẹ̀rẹ̀ rẹ̀ torí ètò kékeré kọ́
wọ́n ti gbé ń jọ àjòkọ́ láàrin ìkànnà ẹ̀wù tá a ṣe lọ ẹ rí i pé a tètè bẹ̀rẹ̀ iná ló jẹ́ kárí ètò ń ṣe tọ́lẹ́ lómi ọmọ pé ó ti yájú kankan àwọn ọ̀rọ̀ kì í rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ti plan yẹn dáadáa nígbà bá plan yẹn tán á tó gbé wá ilà àwọn kan ó tún máa gbé káàkiri wọ́n lè ní Lájí Abbas o 200 million ló fẹ́ fi ṣe ètò ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dógún ẹ̀ẹ́dẹ́wò tó máa gbé kí Ọlọ́run jàrí ju 200 million lọ aláfẹ́ kọ́ media house ilé ìtàn afẹ́kọ́ èmi ò sí radio station ṣùgbọ́n ilé ìtàn tá a dẹ̀ connect online tó ṣe pé a máa káwọn èèyàn níta kò ní ìdí pé kẹ́hìn ẹsẹ̀ wàá máa jókòó gbangba mi ibikíbi téèyàn bá wà tá a dẹ̀ máa take live class náà àti ní kíní digital board gata àti rà ntọ́jẹ́ 82 inch so pẹ̀lú ògo Ọlọ́run ilẹ̀ ti wà ṣé àgbàgbé pé ńgbà tá a parí ètò tá a ṣe lọ́dún tó lọ 3 million naira tó kù la fi ra ilẹ̀ ńgbà náà so bó ṣe rí nù bí tiwa ṣe rí nìyẹn pẹ̀lú kódà wọ́n promise wa gan nílẹ̀ nìbàdàn ní sáìdì àpáta mọ́míkọ́ ẹnìkan náà tó promise wa nílẹ̀ fún pété pé bẹ́ẹ̀ la bá fẹ́ pẹ̀lú ògo Ọlọ́run so bó ṣe rí nù òròmọdé ń sunkún yẹ ìgbà ẹ̀yẹ dáǹfàdì rẹ mo dúpẹ́ o ìtàn Yorùbá àpé ọdún mẹ́ẹ̀ẹ́dógún mo dúpẹ́ lọ́wọ́ lọ́balọ́ba o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo òjòyè mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa a nífẹ̀ẹ́ nìkankan sí àwátì mo dúpẹ́ gidi gan pàápàá lórí ẹ̀yin ọwọ́ yìí ìyá mi tẹ̀ ń ṣe àtìlẹ́yìn tẹ́ ẹ̀ fìfẹ́ hàn ìyá mi kan ń bẹ mo dúpẹ́ gidi gan lọ́wọ́ wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní Amẹ́ríkà tó ṣe pé wọn yìí fẹ́ kí n dákọ̀ àwọn lórí ètò tó ṣe pé tá a bá ti pè wọ́n báyìí ojú ẹsẹ̀ ni kò sí bí mo ṣe lè dákọ̀ ẹ̀ tí mo lè gbàgbé mi lè gbàgbé Dọ̀tun Fámákinwá Ìjẹ̀ṣà Òṣùn Èrè ọmọ onílẹ̀ Obì ní orílẹ̀-èdè India mo dúpẹ́ wọ́n ti ń dúró tì wá ti pẹ́ báyìí mi lè gbàgbé bákan náà lè gbàgbé ọ̀rẹ́ mi pàtàkì Moses Fálékè mo dúpẹ́ gidi gan gbogbo àwọn aṣọ rẹ̀ yìí àwọn ẹnu Amẹ́ríkà ni àwọn ò wá sọ Nàìjíríà mọ̀ ti pẹ́ o Amẹ́ríkà lè ń tẹ̀ wó la fi ń gara o ó tún pọ̀ irú eléyìí ní í ṣe bá mo ẹ̀sẹ̀ já eléyìí lónìí níbi ṣe máa ń kó fún mi pẹ̀lú fìlà Moses Fálékè Afro-Morgan orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n wà ṣé mo pè New York City mo dúpẹ́ gidi gan ni kíní Starlink tá a rà wọ́n ti promise wa pé àwọn náà máa gbé ibi owó tá a máa fi máa lóòdù ẹ̀ ní lóṣooṣù torí 57,000 naira ni ìní lóòdù ẹ̀ lẹ́rìí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ti máa fọ́ gba network lè sí lọ ọ̀dà ọ̀rọ̀ Starlink àtàwọn MTN Glo kankan ọ̀dà bẹ́ẹ̀ tí ń wọkọ̀ manual ni manual ni tẹ́ máa gbé automatic fún yọ̀fẹ̀ lè gbé gbogbo ẹ̀sìn mú fi ẹ̀jẹ̀ ra mi láti yẹjọ́ yìí ni nígbà bá rí pé gbogbo ẹ̀ mẹ́wàá tí ọmọ ẹ̀dùn jíà tó bá fi lè tó ti fi mọ́tò sí driving báyìí ó nígbà tó bá fẹ́ páàkì kó tó tún fọwọ́ kan jíà ibi tẹ́tẹ̀ ló ti bá mọ́tò dé nísìn báyìí mọ́tò tó ń driver rẹ̀ ló tún ti pọ̀ l'Amẹ́ríkà tó ń bẹ China báyìí mélòó nílé ayé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àwọn èèyàn pọ̀ gidi gan tó ṣe pé wọ́n ń ṣe àtìlẹ́yìn tí wọn ò jẹ́ kójú ó tì wá mo dúpẹ́ gidi gan irú ẹ̀ ni ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi Wákìl ní United Kingdom Alhaji Wákìl ní United Kingdom mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín ọmọ ọba ẹ̀gbọ́n mi ọmọ ọba Láníyàn Abíọ́dún Láníyàn ní Canada mo dúpẹ́ gan ìgbàgbé Mọ́gàjí Akéré nílẹ̀ Ìbàdàn mo dúpẹ́ gidi gan bàbá mi Mọ́gàjí Olúgbòde ìgbàgbé olóyè Alhaji Mọ̀nsúrù Abíọ́dún ọlámbí wọn nínú Arúlógún mo dúpẹ́ gidi gan Arúlógún bí èfi mo dúpẹ́ èèyàn mélòó mo fẹ́ mọ̀ ká mo dúpẹ́ gidi gan lọ́gbẹ̀yìn tẹ́ já látìlẹ́yìn wa gan ni gan mélòó ẹnjìnìà Akíntúndé Akíntayọ̀ ẹnjìnìà Akíntayọ̀ United Kingdom mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín mo dúpẹ́ gidi gan ni mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àfáà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin pásítọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ mo dúpẹ́ fàtìlẹ́yìn yín gidi gan ni mo dúpẹ́ ni mo tún wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi Justice Akínfẹ́mi Mashood Abbas adájọ́ àgbà mo dúpẹ́ torí wípé bí ò bá sígi lẹ́yìn ọgbà wíwó ní ń wó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí Ọlájù ní Òkè Adó ní Mọ́tàlá nìbàdàn mo dúpẹ́ gidi gan
dúpẹ́ lọ́wọ́ gbọ́ ọmọ Òkè Adó Mọ́tàlá torí pé ijó tá a bá jó níta ilé la ti ń jó nígbà bẹ̀rẹ̀. Mo rántí ijọ́ tí mo kọ́ fẹ́ ṣètò lórí rédíò inú mọ́sálásí ọ̀dọ̀ wa ni wọ́n mú mi sí ní Òkè Adó Mọ́tàlá. Wọ́n wá mú mi gba àwọn bàbá bẹ́ẹ̀ sì ní fàáyà, wọ́n wá ní wọ́n nà ká sí mi, wọ́n mú mi sáàrin. Ilẹ̀ ìgbà táwọn kan tẹ́ fi ń ṣe eré orí ìtàgé tẹ́ ń gbáfọ̀sẹ̀ jáde kólókóló Lájí Àbáàsì àfifẹ́ ìmọ̀ tó lè wọ́n lórí kólókóló Lájí Àbáàsì o bó ṣe wí kọ́ ọmọ tọ̀ lé kọ́ ọmọ ìyá wèrè àgbẹ̀dà ìgbára ni wèrè léyìí èmi ọmọ òṣòṣò ọmọ àjẹ kálámù èmi ọmọ lúgùdá àbọ̀ ọmọ tí ń pè lọ́mọ àjẹ kálámù ni bí ṣe wá ṣe gbogbo ẹ̀ ọgbẹ́lọgbẹ́ gbé mi bá wọ ṣòkòtò géwù mọ́wọ́ ẹ̀wà àlùkùránì mo fi mọ̀ tí ìhátì mi ìmọ̀ bá fi bora ìní mo bá gbé fìlà àdíìsì ìní mo bá dàborí èmi ọ̀bá gbọ́ gbogbo tí ń wí mo bá béèrè pé ìyá ọjọ́ kìíní olórí àwọn àjọ ọjọ́ kìíní náà dà wọ́n ló ti rá mo ní èmi máa bọ́lọ̀ ṣeré mà ní pé báńkò sẹ́yìn dá o èmi ọ̀mọ̀ pé mo ti fàṣẹ sí i. Mo dúpẹ́ o lọ́wọ́ ibi tí wọ́n ti bí mi o Òkè Adó Mọ́tàlá èyí lẹ dá aṣọ ró mi tẹ́ ẹ̀ jẹ́ kójú ó tì mí mo dúpẹ́ gidi gan ni tó fi mọ́ bàbá ọmọ ló ti di olórí OPC nígun Ààrẹ Ọ̀nà Kakanfò ní coordinator OPC ní gbogbo Ọ̀yọ́ state báyìí ẹ̀gbọ́n mi Musbau Lawal bàbá ọmọ mo dúpẹ́ gidi gan ìgbàgbé Mọ́gàjí Akínró mo dúpẹ́ o ọlọ́mọ púpọ̀ ẹ̀gbọ́n mi Plenty Dàmọ́lánú Àmọ̀tẹ́kùn gbogbo Ìbàdàn North East mo dúpẹ́ gidi gan èèyàn mélòó mo fẹ́ kà mo dúpẹ́ kò síbi òsì lè dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n á gbàgbé ẹni tó ti lọ Ọ̀túnba Mọ́sọ̀bálájé Abímbọ́lá David ilẹ̀ eré o bákan náà ni ìgbàgbé ọmọọba Adéwálé Adétúnjì United Kingdom ìgbàgbé ọmọọba Kẹ́hìndé Adétúnjì ní Germany ìyá wa olórí ọba Adétúnjì mo dúpẹ́ gidi gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ kábíyèsí ọba wa Àkànmọ́ Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ mo dúpẹ́ gidi gan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè mo dúpẹ́ gidi gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ìbàdàn mo dúpẹ́ àdúrótì yín níjọ́ ogún lé ẹ̀dú àtìlẹ́yìn mo dúpẹ́ o ìtàn Yorùbá pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú ògo Ọlọ́run á ṣe ayẹyẹ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ó sì milẹ̀ torí ìgbà tá a ti bẹ̀rẹ̀ a ṣe ayẹyẹ àyájọ́ ìtàn Yorùbá nígbà tá a ti bẹ̀rẹ̀ a ṣe tọdún kẹẹ̀ẹ́dógún inú oṣù kejìlá láàṣì mo dúpẹ́ gidi gan ni mo dúpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run á tún máa bá ìtàn Ọ̀yọ́ Empire tá à ń bá bọ̀ á máa bá lọ. Ààrẹ Lájí Àbáàsì ní tèmi ìtàn ni ò jẹ́ o ìbá ṣe bí ọlọ́ba ìtàn ni ò jẹ́ o ìbá ṣe bí ọlọ́ba